kalẹ̀ o. Ẹ káàbọ̀, à ń gbọ́ yín. Yeah, actually àti sọ̀rọ̀ yìí ni àná tó topic tẹ̀gbọ́n wa ní àná ẹ̀ náà ni. But ìkọ́ wà tí ẹjọ́ ń sọ kí ẹ tó gbèrò style yìí dé ìrun Friday ní tẹ́kí ní ọ̀rọ̀ pé ní Somalia àbí àwọn tí ó ń fẹ́ àwọn ọmọ kékeré lórí pé mo rí pé Ànábì sallallahu alaihi wasallam ní mo rí pé ó ń ṣe. Èmi sì wá fẹ́ jẹ́ kó yé yín pé ṣe rí àdìsí yẹn àbí nǹkan tẹ̀ ń sọ lórí pé Ànábì fẹ́ ọmọ ọdún 6 tó tún bá sùn ní ọmọ ọdún 9 pé kíní ẹ̀ based on logic and historical kò rí bẹ́ẹ̀. Èmi sì ní evidence mo fẹ́ fún yín. Ṣáàlẹ̀ go ahead. Based on evidence yìí jáde kárí. mo jẹ́ ń bọ̀ náà based on Aisha fún ẹ tó evidence yìí jáde sọ̀rọ̀. àgbègbè yín sójú bí screen. Ṣé mo Ṣé mọ̀ mọ̀ pé ọmọ ọdún ẹ mọ̀ pé mẹ́fà? àdìsí ta ló lè sọ yìí pé Àbẹ̀rẹ̀ ẹjọ́ mọ́ ẹgbẹ́ evidence nígbà pé wá pẹ̀lú evidence yìí. Ẹgbẹ́ evidence yìí jáde ẹ bá mi pé ṣe rí. Ànábì o ọ̀fẹ́ ọmọ ọdún 6 ẹgbẹ́ jáde fún wa. Simple as that. First of all ẹ kúkú mọ̀ pé first of all àwa believe ní Muslim pé any hadith tó bá Ní bá Kùránì evidence yìí jáde ẹ ti ṣàlàyé ẹ ti sọ̀rọ̀ ẹ fún wa evidence ẹ ní ìjẹ́jọ́ mọ́. Okay, Ẹgbẹ́ evidence wa historically Ànábì o ọ̀fẹ́ ọmọ ọdún 6 ọkọ̀ bá sùn ọmọ ọdún 9. historically ni ó ṣe historically ni tẹ́ bá lọ tẹ̀ lórí Google pé ẹ̀gbọ́n Aisha ọmọ ọdún mélòó ni ló wà lórí ìjọ first ìjìra Ànábì ni ló fẹ́ Nana Aisha and first ìjìra Ànábì ní táàmù yẹn ẹ̀gbọ́n Nana Aisha tó jẹ́ Asma ẹ̀gbọ́n rẹ̀ was 27 years old and historical tẹ́ bá lọ tẹ̀ lórí Google ẹ rí i pé Nana Aisha ẹ̀gbọ́n rẹ̀ iye years tó fún tó fi ju Nana Aisha lọ was 10 years old historically. Mr. Nancy so ṣé a lè lo Google ó ti senior àdìsí àti Kùránì sí àbí. nǹkan tí mo sọ fún yín pé kò ń ṣe gbogbo àdìsí kò ń ṣe gbogbo àdìsí mo sọ yìí. gẹ́gẹ́ bí Muslim ṣé Google ó dáa ju àdìsí àti Kùránì lọ sí. Google ó dáa ju àwọn àdìsí rọ àti Kùránì mi náà lọ àwọn àdìsí no kò ń ṣe Quran àdìsí ni mò ń sọ fún yín tó kò ń ṣe gbogbo nítorí àdìsí a classify sí ọ̀nà mẹ́ta Sahih. bọ̀ ṣé mo pé Aisha ló sọ̀rọ̀ pẹ̀lú Aisha ló sọ̀rọ̀ pẹ̀lú ẹnu ara ẹ̀ o. kò ń ṣe Aisha àwọn èèyàn ló sọ yìí pé Aisha sọ yìí pé. Aisha náà ni wọ́n ní Aisha ló sọ̀rọ̀ yẹn. ẹ̀mọ̀ Google tàfẹ́ lọ lò ń sìn ta ni Google máa ló sọ yìí tàfẹ́ lọ lò ń sìn. Google ṣe wọn pé everything has history. Sí ìdáhùn ta ni Google máa ló sọ yìí tàfẹ́ lọ wò lórí Google ń sìn ṣé wọn pé tí àdìsí ń sìn ti ní àwọn èèyàn ló sọ tí Google ń sìn ta ni Google máa ló sọ yìí tàfẹ́ lọ wò ń sìn. Google máa deep down na ó máa. ó máa wá sọ pé kí ni source Google yẹn. kí ni ẹ ṣe bẹ̀rẹ̀. ti lè kí ni source Google yẹn. nǹkan lè wà lórí Google kó má ní source náà ó máa ní source tó bá wà ṣé kò tí ì yé yín. ó kàn dàbí pé òkè a fẹ́ mọ history Ọbásanjọ́ ní sí ṣáà sọ pé àtẹnìkan ló sọ ni ẹbí mo máa mú wa based on bí kíní ẹ̀ ṣe wà historically ni. àṣà sọ pé wọ́n máa fi sí pé accountant Ọbásanjọ́ o. ok ẹ máa gbé kan bí ẹgbẹ́ jáde ẹ̀ka wò yẹn ẹ̀ka wò yẹn ẹgbẹ́ jáde. a ti máa sọ pé àwọn oníkọ̀mpútà ẹ̀ Mr. Nancy ẹgbẹ́ jáde akọ̀bẹ́ ẹ̀fẹ́ ní ilẹ̀ Mr. Nancy ẹgbẹ́ jáde ó yá ẹ̀ka wò tọ́. ẹ tẹ lórí Google. àwa ọlámọtẹ kí ni ẹ̀yin ò ẹ tẹ ká wò látọ̀dọ̀ yẹn. mùsùlùmí oríṣiríṣi ló wà láyé. ìbẹ́yìn lẹ mẹ́fídẹ́ǹsì wá ìbẹ́yìn lẹ lẹ́fídẹ́ǹsì ẹ̀yin lẹ máa sọ rẹ̀ náà. ẹ ṣe mọ̀ pé èmi ní fún mi ní báyìí kọ́nà ó sànú gbà téèyàn mú wọn. no mo fẹ́ kẹ́ bí ẹ máa ń tẹ̀lé mùsùlùmí yẹn ká kórí síríṣi lágbàáyé ni. wàá sì wá pẹ̀lẹ́ fídẹ́ǹsì ẹ ó ní àtàná ó yẹ kó o ti wá sílẹ̀ kó o ti ṣáájọ. ó yẹ ká ẹ mọ̀ pé àwọn tẹ́lẹ̀dùnmọ̀rẹ́ gbélẹ̀ Yorùbá lé lọ́wọ́ wọ́n wá pẹ̀lú iṣẹ́ wọn wọ́n dẹ̀ wá pẹ̀lú ọ̀fíntótó wọ́n dẹ̀ wá pẹ̀lú àti fi hàn ẹ̀rí. báwo ni ti yéé ṣe lẹ́rìí táwọn fẹnu ṣe kínní dáàdì tán ó kùn bíbá ilé ẹ̀kan tán tẹ kọ̀ǹpútà bíi ọ̀nà 15 tọ́wọ́ ayá tí wọn nínú mọ́tò làwọn wà mí ọmọ bínú mọ́tò wọn kò kọ̀ǹpútà sí gbogbo ọ̀rọ̀ ànábì ọ̀hún tirọ́ ni àfi sùúrù o. ìyá wa kẹpẹ fún wa ìyá wa kẹpẹ fún wa tí mo bá tan kọ̀ǹpútà ṣe bá gbọ́dọ̀ bú àgbàlagbà tí mo bá tan kọ̀ǹpútà ìdí iṣẹ́ ni mo wà ilé mo ti ń ṣiṣẹ́ tí ò bá yé yín ilé mo ti ń ṣiṣẹ́ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn ìyàwó mi ṣe pè mí pé kí n wá gbé òun níbi iṣẹ́ tiẹ̀ mo dẹ̀ kúrò mẹ́gbọ́n wá gbé ìyàwó mi jẹ́jẹ́ máa respect ara wa òun ti gbẹ́ tó bá tẹ kọ̀ǹpútà ní yahoo. wọ́n pè ní yahoo bàbá ẹ má tẹ̀ ní ẹ kì í ṣe yahoo ẹ gbọ́ mi yé ẹ̀yin lẹ́sìn mórí. àti ìjìra age was around 6 to 7 years old
when she was married. So the time hijra ó jẹ́ 9 to 10 years ní time hijra. So ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n ń claim àwọn evidence ẹ̀ sọ Buhari sọ orí Muslim ló ní evidence ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n ń claim lélẹ̀ how many years is her sister? So sí ẹ̀gbọ́n Aisha oye tó jẹ́ Asma bint Abubakar òun jẹ́ 10 to 13 years older depending on the source. So now time hijra yẹn òun máa wà ní 20 to 23 years nígbà tí Aisha wà ní 9 to 10 years. So during taman sọ pé kì í ṣe táìmù tí kódà nẹ́bì tí ó ti fi Aisha láti Mọ́kà ìmẹ̀ yẹn ó ti fi Aisha láti Mọ́kà ṣùgbọ́n kò tí ì dọ́dọ̀ ẹ̀ láàrin 9 years to 10 years yẹn ránṣẹ́ mú lọ bá nẹ́bì ní Mọ̀dínà kó tó consummate ẹ̀ nígbà tí ẹ̀gbọ́n ẹ̀ dẹ̀ wà ní kíni o ẹ̀gbọ́n ẹ̀ bá 10 years to 10 years lọ́wọ́ ẹ̀ tóun bá wà ní 9 to 10 years ẹ̀gbọ́n ẹ̀ máa wà ní 20 to 23 years. Ẹ máa ṣe research yín dáadáa kẹ́ tó wá sókè àti kàkàkàkà èmi ò lábẹ́ kà fún yín. So Mr. Nancy ẹ̀ lè ṣe máìkì yín báyẹn àbí locosto. àwọn mùsùlùmí pìtìpìtì ayé ti bá wọn lè jórúkọ mùsùlùmí gan mọ́. Ṣé wàá ń bẹ̀? Bàbá Locosto wọ́n ní ẹsí kìíní yín bàbá Locosto tó. mo ti ṣiṣẹ́ ń gbọ́ mi báyìí ṣé ń gbọ́ mi báyìí. wọ́n ti fún yín lẹ́rìí tẹ béèrè ẹ̀rì yá ti lé lórí. mo ń sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi báyìí ṣé ń gbọ́ mi báyìí ṣé ń gbọ́ mi báyìí. gbọ́ yín kí à ń gbọ́. Evidence tẹ fún mi tó ní mo sọ pé báyà nǹkan tí màmá ṣe ni pé I will make sure that I have a second phone so that at least àwọn nǹkan tí mo rí torí bí mo ṣe tẹ̀ lórí Google historically ó yàtọ̀ sí bí ẹ ṣe ń explain fún mi because ó sọ pé clearly pé the first hijra of Rasulullah Asma was 27 years old. ẹ mọ̀ nǹkan tó ẹ ti fi fún yín ní àdíà kan next time tí wọ́n máa padà wá ẹ ti lọ ṣe ẹ̀rí ẹ bá ti rẹ́rìí yẹn ẹ ya fọ́tò ẹ screenshot ẹ save ẹ sórí photo profile yìí so that tó bá ti dé bíbá yìí next time ẹ kàn máa sí kámẹ́rà yìí ni a máa kọ yín bẹ́ẹ̀ sì máa gbé jáde fún wa ẹ̀dẹ̀ máa kọ́ that's pé kẹ̀kọ́ kéwù nìkan náà lẹ́ máa kọ́ ẹ máa kọ́kọ́ gbà ló dé bẹ́ẹ̀. èmi máa ní evidence but bí màá ṣe connect ẹ̀ mọ́ yín. ẹ máa screenshot ẹ bọ́ yìí sọ yẹn ẹ máa wá gbé sí ojú profile yín ẹ máa save ẹ ṣá ẹ máa show ẹ. screenshot ẹ máa wá gbé sí orí photo. no tẹ bá ti wá báyìí tẹ bá ti wá ẹ máa wá ṣí kámẹ́rà ẹ máa ṣàfihàn background yẹn so ìyẹn ti yanjú nípa ti ẹni tó bá ṣàgbèrè yẹn ṣe ti gbà pé wọ́n ní kọ́ pa ní àbí. a ti sọ yẹn lánàá. ẹ ṣe ti gbà pé ṣáàlà ní kọ́ pa ní àbí. ṣẹ́rí when as a Muslim tí Allah yẹn dájú gan ẹ ṣe. no ẹ dúró as a Muslim we believe in every word of Allah tó bá jẹ́ pé inú Quran ló wà nítorí pé Allah mọ nǹkan tí. ms ẹgbẹ́ Quran yẹn sì ẹ jẹ́ kó tóbi Quran náà ni ẹ̀wọ́ wà ní Quran náà. nǹkan tí mo sọ ni pé olówó èkó kí lẹ wí. ẹ display Quran ọ̀dọ̀ yín ẹ jẹ́ kó tóbi. ó wà ní àdìsá àti Quran ní Allah ní kó pa ẹni tó bá ṣàgbèrè òun ni ẹ̀wọ̀. Allah ẹni tó ṣe gbọ̀ngàn wúlò jà láàlọ́ Allah direct ni ìwọ tó bá lọ ràbọn lọ́jà ẹni tó tàbọn fún òṣèlú kọ́ lọ fi pààyàn wọ́n lọ́mọ tó rà fún olè rẹ́bí sí sọ́jà ló fi pẹ̀ràn ọ̀gbẹ́ wọ́n tó bá gbìmọ̀ tó lọ fi pẹ̀lẹ́ lẹ́nu wọ́n lọ́gbẹ̀ Allah tó bá wà láyé ẹ̀kọ́ lo ẹ̀wọ̀n bí wọ́n tó wà lọ kó sọ́wọ́ Trump àbí kí náà kó Donald Trump ẹ̀wọ̀n àgbákò nìyẹn rìn àlá lọ. ẹgbọ́n sókè. ẹ̀wọ̀n àrímàbọ̀. ẹ tí mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé lórí based on this Quran verse ẹ̀rí tá a bá wo táìmù Ànábì sallallahu alaihi wasallam fún mi ní ẹ̀rí márùn-ún tó jẹ́ pé at least àlè sọ pé ní táìmù Rasulullah sallallahu alaihi wasallam sọ pé kò sí ìwà àgbèrè ní táìmù yẹn ó wà and evidence pé òkè mo pa èèyàn tó ṣàgbèrè ní táìmù yẹn evidence kan lánàá ṣẹlẹ̀ fún mi ní evidence márùn-ún. ẹ máa gbọ́ ẹ jẹ́ ọkọ̀ máa fún yín láti bẹ̀rẹ̀ ẹ wo bí ẹni tó jí ẹyin Muhammadu gé ọwọ́ ẹ̀ ẹni tó jí okùn lásán Muhammadu gé ọwọ́ ẹ̀ ẹni sùúrù náà mo fẹ́ máa kà fún yín ṣé ń jí ẹ obìnrin kan dúró jẹ́jẹ́ Muhammadu pa ní bá ayé táwa ń sìn ní ìlẹ̀ka èèyàn tí wọ́n ti pa lórí àgbèrè kí ẹ̀hún péjì táwa yóò kàn lè gbà ní a máa ń ṣó ẹ̀ lórí Twitter wọ́n máa gbélé báyìí wọ́n dẹ̀ máa sọ wọn lókùtẹ́ mi fi máa bọ́ lára wọn ẹ̀ wá ní kí fún yín lẹ́mìí ẹni tí Muhammadu pa.
mọ̀ pé apààyàn Muhammadu bí ṣe ń jalè ní pààyàn náà ìwà búwo ló wà láyé tí Muhammadu gbélé ayé o àfi tàbá fẹ́ sọ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n pé wọ́n fi pè ní the best man in the world ní náà gbogbo ohun tó ṣe kò sẹ́ni tó lè ṣe ta ló lè bókun sùn ta ló lè bá ọmọ ọdún mẹ́sàn-án sùn ṣé ń gbọ́ mi ta ló lè jí méjì of 40 years pé aláàfin rẹ̀ wù sẹ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní pààyàn dídú jalè. ọkú ẹ bá fẹ́ rí ẹ́fídẹ́ǹsì ọ̀rọ̀ kan ṣe sìnà tán pa wọ́n yẹn ọkú ẹ lọ Sangisa ní tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. no kò ṣe ní ìsìn sì ń lò lọ́wọ́ wọ́n ń lo sẹ̀ríà yẹn lọ sí Sangisa ẹ wáyè kẹ lọ bọ́sọ̀ọ̀sẹ̀ mélòó. ibi ẹni tá à ń tẹ̀lé ní Rasulullah sallallahu alaihi wasallam àbí ok ní táàmì ẹni mò ń sọ pé iṣẹ́ lè fún mi ní evidence márùn tó pé àwọn èèyàn ṣàgbé tó pé mo pààyàn márùn léraléra ẹṣẹ́ lè fún mi ní evidence nínú hadith àbí Quran tó pé ìṣẹ̀lẹ̀ yẹn sì wà ó sì rí ẹ lọ sí Sangisa wọ́n sì ń lo òfin yẹn sẹ̀ríà yẹn sì wà bẹ́ẹ̀ lọ sí Sangisa wọ́n tó ń ṣe lọ́wọ́. ṣe mọ̀ pé generation wa yìí mo misunderstand àwọn many people tó misunderstand the Quran mo pọ̀ nítorí àwọn sọ pé ọ̀rọ̀ Quran bí òwe ni mo sọ fún yín lánàá pé òwe ni Quran kò ń ṣe rí pé kò ń ṣe everybody tó máa understand nǹkan tó náà ń kọ síbẹ̀ àyàfi tó bá jẹ́ pé ṣé ń gbọ́ mi sà. ṣébi tá láti ní kẹ́ kírun òwe làlápá ń bẹ̀. Many of his words in the Quran is òwe bí ọ̀rọ̀ òwe tó rẹ̀ lẹ́ni pé àwọn aṣọ kan. ṣébi tá láti ní kẹ́ kírun ṣòwe ni. pé ká kírun ẹ̀ náà bí ká kírun bí òwe bí àyẹ̀bísọ̀lá sọ ló bá wa emphasize ẹ̀ bá a ṣe máa kí àbí bẹ́ẹ̀ kọ́ torí Ọlọ́run sì wọ́n tààlà kò sí níbi tá láti sọ pé kẹ́ gbà àwẹ̀ ṣòwe ni. mo yìí sọ pé gbogbo ọ̀rọ̀ àlẹ́ mo sọ pé many of his words are òwe wọ́n ṣe gbogbo ẹ̀ la máa understand there is something we understand. níbi tí aláàtí ní kẹ́ lọ sí àjì ṣòwe ni. ẹ ṣe but ṣé Ọlọ́run explain ẹ̀ fully fún wa bẹ́ẹ̀. ṣébi tí aláàtí ní kẹ́ lọ àjì mi sọ̀rọ̀ explanation expand o níbi tá láti làmọ́lẹ̀ kẹ́ lọ àjì ṣòwe ló pa mẹ́. pé ká lọ sí hajj ìyẹn lè má jọ̀wé but àwọn ọ̀rọ̀ mi wà tó jẹ́ bí níbi tí mò ń bọ̀ níbi tí Allah ti sọ fún yín wípé kí Muhammad jagun pé lọ bá wọn gbogbo kíbi tó bá ti rí wọn tó ṣọwọ́ bá ti kọjá gbogbo kíbi tó bá ti rí wọn ẹ pa wọn ṣòwe ni. òwe ni o. òwe ni mò ń bọ̀ níbi tí Allah ti wá sọ pé. ètò láyé mo ti bá mú ẹ̀rí nǹkan tó sọ dé ó ní ṣé Muhammadu pààyàn kankan ní ìgbà yìí ẹ̀ fún zina ẹ̀rí márùn ni ẹ̀rí márùn ẹyọ kan. tí bá fún ilé ẹyọkan náà wá bá mi sọ pé ẹ da nǹkan tèmi ò fẹ́ lé mo fẹ́ fún ilé ẹ mú mẹ́ta sí márùn. ẹ sọ pé kò sí mo fẹ́ fún ilé rẹ̀ tó ti sọ fún mi pé ṣé ẹ gbé ìmọ̀ ni. so ms ẹ bá mi ṣí Sahih Muslim 1695b ẹ jẹ́ n tẹ̀sí comment section Sahih Muslim 1695b so bí a tó bá fún káyọ̀ fún yín wá tún fún yín mi torí ẹ fẹ́ sọ pé láyé ìgbà yẹn Muhammadu pààyàn tó ṣe àgbèrè bí àwọn ti sin ni wọn gbàgbọ́ yé Quran àti hadith ẹwúrọ́ tó ń pa ó ga ọ. ó ṣẹlẹ̀ ní táàmù ànẹ́bí but ẹ̀kan ló ṣẹlẹ̀ ẹ̀kan kò tukú ẹlẹ́ẹ̀kejì àtúgbọ́ pé ànẹ́bí ẹnìkan tó ṣe ọ̀rọ̀ ẹni sọ ó ṣàpààyàn tó ṣe ṣìnà ń gbà yẹn àbí lẹ́ẹ̀kan àbí. at least nǹkan tí mo sọ fún yín ni pé at least àlè sọ pé throughout láàrin àwọn èèyàn tó ṣe àgbèrè tó pọ̀ bẹ́ẹ̀ throughout his 23 years life àlè sọ pé ẹnìkan náà ló ṣe àgbèrè tó mú pa aṣáájú mẹ́rin tó ṣẹlẹ̀ níta bọ́ òwe lọ́rọ̀ yẹn òwe lọ́rọ̀ yẹn ṣe ń gbọ́ kí lẹ sọ. Muhammadu gẹ́ ṣàgbèrè kò sẹ́ni tó lè kojú ẹ̀. ara o lẹ́fídẹ́ǹsì ẹ o. Muhammadu tó dẹrú fún táwọn ìyàwó ẹ̀ ká mọ́ bẹ́ẹ̀. ẹrú ìsì ṣé tí ẹ bá lọ sí ogun gbogbo nǹkan tí ó bá jẹ́ nǹkan ogun àwọn tó bá ní tó bá wù ìlú ẹni yìí kàn máa bá yín fọ. wà tí wọn mọ̀ wù gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀nù ọkùnrin yìí bóyá kẹ́ẹ̀jí ó tó lọ músẹ́ rẹ̀ ṣe sí. ẹrú ò kì í ṣèyàn wọn ò bẹ̀rù. no even nílẹ̀ wa àwọn bàbá wa tí wọ́n jà àwọn èèyàn tó jà but a máa mú example wa náà ní náà a máa mú example wa náà ní náà. ànábì èèyàn ṣe òsì náà ànábì pa. ṣáláwáìfù wà ń bẹ̀ tẹ́ bá lè gbé jáde aláwáìfù Sahih Muslim 1695b mo ní fẹ́ lọ sùn tẹ́ bá lè gbé jáde so Sahih Muslim 1695b ok ó dàbí tó láyé wà ń bẹ̀ ẹ jẹ́ mi ń lọ sùn mo ti fi sí comment section. fẹ́mẹ̀sì náà ti sùn ni. mo wà ń bí o kí lẹ rí. olówó èkó fẹ́mẹ̀sì ti dé o. mi ò sún mo wà ń bí. àwọn ọmọ níbo ni Muhammadu ti pààyàn fún ṣìnà rí mo wá ní ká gbé Sahih Muslim 1695b jáde fún wọn. olówó èkó 1619b àbí. mo ti bá yín gbé kan dé bàbá olówó èkó mo ti bá yín gbé kan dé ẹni yóò mọ̀ ní. ṣé àwọn kọ́sáré kélé iná
ok ẹgbẹ́ tọ̀dọ̀ yín sí Kasari ó pọ̀ obìnrin kan náà gbogbo ẹ̀ la máa fún yín ẹ má wọ̀rí ẹ má kàn jù. apààyàn ni. ẹ̀yìn tó pààyàn máa rà jẹ́ tó Ọ̀yá pààyàn fà ọ̀yá ká. ẹ̀yìn tó pààyàn máa rà jẹ́ tó pààyàn. ètò láyé ẹ̀ mọ́bọ́ ṣe ń gbé sí ojú Ọ̀yá screen ká. ni ẹ̀ mọ́bọ́ yín ṣe sí ojú screen ni ilé ìtẹ́ ṣe yìí Mo mọ̀ gbé máa ṣe ti rẹ́kọ̀dì ẹ̀ máa gbé wá sí. ẹ screenshot ẹ̀ torí kò clear o. Ok máa gbé wá sí. ó yá mo ti bá wọn gbé kan sí Sahih Muslim 1695b ó ti wà ń bẹ̀. ṣé làbí lárúbáwá lẹ fẹ́? no èmi ìbéèrè lárúbáwá o. gbélé lárúbáwá èdè Allah nìyẹn àwọn ọmọ lárúbáwá ló ní Islam. no kò ṣe dandan pé wọ́n ṣe dandan kí dandan ní ẹ lè fi Yorùbá kí bàbá yẹn má dààmú ra yín dandan ní lárúbáwá. Ọlọ́run fọ́ sí lárúbáwá lórí wa. ayẹyẹ yé pa aláǹṣọ Ọlọ́run sà Allah lárúbáwá lálàgbọ́. ok sorry aláwọ̀ fọ́ sí lárúbáwá lórí ó fọ̀ sí ẹ lè kírun lédè Yorùbá ẹ má stress ara yín sà aláwọ̀ gbọ́ Yorùbá bàbá ẹ ká kí ní ta gbé sí ẹ má stress ara yín jà rẹ. ṣé kí ní clear báyìí olúwa ok Allah's messenger okay, Allah's messenger, I have wronged myself. I have committed adultery and earnestly desire that you could purify me. He turned me away. That is one. Ṣé rí pé ànábì ò dá lóhùn lákọ̀ọ́kọ́ tó bá ká ànábì burú nù àbí ó jẹ́ ẹni tó pé àtúnwọ̀nsí bó ṣe wọ́pẹ́ ó ṣàgbèrè yẹn yóò lọ pé àwọn sàbí ẹ̀ kíákíá pé ó yá ní ìsọpọ̀ ó ṣàgbèrè lọ́wádìí ẹ rí pé ó tọ̀ níwèé lẹ́ẹ̀kan nìyẹn o. Kìíní yìí clear o subhanallah. Okay, on the following day ẹni náà tún padà wá lẹ́lẹ́kejì again came to him and said, Allah's messenger, I have committed adultery. Allah's messenger turned her away for the second time. Ẹ tún pé ànábì fẹ́ kó lọ jẹ́ kí tó jẹ́ àṣírí ara rẹ̀ kó máa bẹ Ọlọ́run fúnra rẹ̀. Ànábì ò fẹ́ kó jẹ́ pé kò fẹ́ jó kí aráàlú gbọ́ pé nǹkan tí jẹ́ ìṣe ó lè jẹ́ òótọ́ ó lè má jẹ́ òótọ́ bọ̀ kò lè pé kò fẹ́ kó jẹ́ nǹkan tó pé àwọn sábẹ́ máa gbọ́ sí i torí mo ti mọ̀ pé àwọn sábẹ́ rẹ̀ àwọn míì wà tó pé mo ní hot temper tó kàn bá ti gbọ́ báyìí mo fẹ́ jẹ́ kí mo pa ni ànábì sọ nítorí pé ìwà tó ní àti irú pé bó ṣe fẹ́ràn ọmọ ènìyàn ó tún tọ́nu wí pé ẹni yìí àní má sọ bẹ́ẹ̀ mọ́ lọ fi àṣírí yẹn pamọ́ fúnra rẹ̀ ẹgbẹ́ ó tún tọ́nu wí second time yẹn o second time now I committed adultery. The messenger turned away for the second time and sent to his people, saying, Do you know if there is anything wrong with his mind? Shebo, with his mind, they deny at any such thing in him, and said, We do not know him, but as a wise good man among us, so far as we can judge, he, the person we are talking about, came for the third time, and the prophet sent him as he. Kini o kó time ni ẹ má bínú pé mò ń kà slowly o bá mi ìwé kà o ṣé ẹ ṣe ń gbọ́ mi sà ṣé ẹ ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín náà. Ó time ni ètò náà ni mò ń ní ìgírí dáadáa ẹjọ́ má bínú. So came for the third time, and he, the prophet, sent him as he had done before. He asked about him, and they informed him that something was adding wrong with him. Something is wrong with him or with his mind. When it was the fourth time, imagine up to even the fourth time, a dish or something was doing for him, and the holy prophet pronounced George Abi. Mi rí bẹ́ẹ̀ ẹ má bínú kí ni ẹ̀ time gan ni ó time ṣe lè bá mi ka ibà ẹ má assist níbi tí mi rí dáadáa yẹn jọ sá. And the holy prophet pronounced George Abi meant about him, and he was stoned to death. Stoned to death, exactly. There came to him. Kí ló ṣe fún báyẹn? Exactly. Ẹ náà ẹ pé wọn kan tó ṣẹlẹ̀. Kí ló ṣe fún sà? Mo stone yẹn sí death, but ẹ máa kí ni túmọ̀ ẹ̀ yóò bá ẹ sọ yóò bá.
ẹ máa sọ mo ẹ̀sán yóò bá ṣẹ́ kí ló ń ṣe fún wa kí n waste time bí. they stone him to death that. kí ni ní yóò bá ẹ̀sán yóò bá ṣẹ́. oko ni mo fi pa. wọ́n lẹ̀ lóko pa lẹ̀ lóko pa. ẹ máa wo context yes mo lẹ̀ lóko pa. wọ́n lẹ̀ lóko pa ẹ̀sán context ọ̀rọ̀ yẹn ẹ má wo ẹ wo context ọ̀rọ̀ yẹn kéèyàn mọ̀ pé ẹni aláwọ̀ tí nǹkan yẹn ò bá dáa ó jẹ́ kí ló yẹ tí ṣe bí Muhammadu máa ń bà lásọ̀rọ̀. ms ẹ fún wọn lẹ́lẹ́kejì Sahih Muslim 169. 16 she understand. tó fẹ́ kó pa secret ẹ̀ mọ́ ó yẹ kí ṣe bí nígbà tó jẹ́ sọ fún yẹ kí Muhammadu jẹ́ sọ pé má ṣe bẹ́ẹ̀ mọ́. ebi nǹkan tá a jọ ń sọ lánàá ni pé má ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe Muhammadu ní kàn lẹ̀ ló kópa ó yẹ tó ka ilé bàbá ṣẹ́rí tẹ́ bá ti wà ń bì á máa try ẹ jẹ́ ká máa lo sense wa o ẹ má jẹ́ kí ìwé máa ronú fún yín o wọ́n fẹ́ pa yín pẹ̀lẹ́ sí òfò yín ni o ẹ̀ka kìíní tó wà lókè yẹn ṣe. Okay, Allah Apostle, I have done something for which nǹkan kan àpẹ lórí kíní ẹ wọ́n block mi. Okay, Allah Apostle, I have done something for which described punishment must be imposed upon me. To impose that, Allah's Apostle called her master and said, treat her well, and when she believes, bring her to me. He did accordingly. Then Allah Apostle pronounced judgment about her, and her confess were tied around her, and clothes were tied around her, and then he commanded she was stoned to death. He then played over. kí ló ṣe fẹ́ nìyẹn. She was stoned to death. kí ni ìtumọ̀ ẹ̀ yóò bá. Yes, she was stoned to death according to the district. kí ni Yorùbá ẹ̀sán Yorùbá. sọ yìí tẹ̀ fún mi mo fẹ́ máa get here one by one. sọ yìí Muslim lele 1696 tó àwọn àdìsí mi máa ń jọra àwọn tó pé the same message náà ni. She understand torí tẹ́ bá mú Sahih Muslim àti Sahih Buhari ṣe pé ó yàtọ̀ sí àwọn Sahih Muslim yàtọ̀ sí Sahih Buhari so tẹ́ bá mú Sahih Buhari wá kẹ́ tún mú Sahih Muslim wá tó bá jẹ́ pé ẹ máa mú ó yàtọ̀ sí àwọn Sahih Muslim àdìsí kan nìyẹn Sahih Buhari àdìsí kan nìyẹn so mi ka Sahih alákọ̀ọ́kọ́ báyà Sahih Muslim àbí Sahih Buhari ni she understand ẹ má bí mi síbẹ̀ bọ́ ilé mo ti grab pé Sahih Muslim ní 1996 torí ẹ rí i pé ó fẹ́ jọra wọn dí first time torí ẹni yìí náà tún wá kò sọ pé bó mọ ká mọ ẹni náà tún wá ló gbéra rà pé òun ti commit adultery kò sọ pé bá mọ ká wọn mọ ẹ rí i pé ó jọ mọ first one yẹn náà tó sọ pé ànábì mo ti commit kí. ṣé kan náà ẹ jọ ẹ má máa wà fẹ́ kẹ́ máa sọ sórí yẹn àti bíkíni tó fẹ́ jọmọ́ ra wọn pé mo máa ń wá ni kò sọ pé báyìí mo máa ń ká wọn mọ́ ni mo máa ń wá fúnra wọn ni why would they be coming to that. ẹ jọ ẹmú mi wà Sunan Abu Dawud 44. what could be the reason. ẹ bá wọn jáde Sunan Abu Dawud. so story yẹn ó fẹ́ jọra wọn lè jẹ́ pé the same story la ṣe ń kà. wọ́n fún yín lẹ́rìí ẹ̀ ń sọ pé the same story lẹ́ ń kà ẹ̀ máa. wọ́n fẹ́ jọra wọn náà rí i pé gbogbo wọn ń gbéra wọn wá ní ẹgbẹ́ ìfowópamọ́ wọn. ẹ tún fún wọn Sunan Abu Dawud 4455 so. àfẹ́ gbọ́pẹ́ ẹni náà gbéra rẹ̀ wá pé ànábì mo ti commit sí inú ànábì mo ti commit sí inú ìyẹn kò ó fẹ́ jọ the same thing nìyẹn ó fẹ́ jọ the same thing. ó yẹ ká wà bẹ́ẹ̀. tó wà bẹ́ẹ̀. Okay, Sunan Abu Dawud. Okay, Jabir ibn. Okay, you know that. Yeah. The Prophet had a man and a woman of. Okay, the Prophet had a man and a woman of the news who had committed fornication, stoned to death. Okay. Ṣé pé rí sí. ẹni tó ti di mélòó mẹ́ta àbí ẹ jẹ́ fún yín lẹ́lẹ́kẹ́ Sunan Abu. ẹ dúró ìyẹn ó jọra wọn méjèèjì yẹn jọra wọn. Mo gbéra wọn wá ní ó jọra wọn and a máa wo kọ́ńtà. ẹjọ yín bó ṣe ra àwọn mùsùlùmí wọn máa rí nǹkan kan wí ṣá ẹ̀sìn burúkú lẹ̀sìn yìí o ẹ wo ẹ̀yin ọmọ Oòduà ní láti make sure pé a kó àwọn ọmọ Yorùbá kúrò ní ẹ̀sìn yìí wọn máa pààyàn àwọn pípé wọn lè pààyàn torí Allah tó lẹ́jú só lọ yẹn mi mọ̀ pé. ẹjọ́ bí lẹ fẹ́ kó wa lọ́wọ́ àwa Yorùbá tá a jẹ́. ẹ bá ń gbé jáde Sunan Abu Dawud 4438 ọ̀hún ń kéwù ni tó gbogbo àwọn àfáà yín àgbà gan máa ń gbà kéwù lọ́wọ́ wa ni
ẹ ṣe ìbáwọn gbé yẹn náà jáde kó tó lẹ́lẹ́kẹrin. ṣé mọ̀ pé ànábì gan ti sọ pé ẹ̀sìn ó wá bí àjòjì ó sì máa lọ bí àjòjì bí something surprise or something báyìí tó máa lọ. ẹ̀ka ẹlẹ́kẹrin ẹ̀ka ẹ̀jọ. ó máa pòórá bí iṣó. àsìkò tó náà the day is the time. mo ń tọ́ láti jẹ́ kíkí náà clear sójú mi mo ń bọ̀ o. ok mo ń tọ́ láti àkóṣe zoom ok kíní ẹ̀ ẹ jọ̀ọ́ sọ pé mo ti ka bí méjì kí ojú mi ṣe kíní kan ẹ ṣe lè bá mi ṣe lè assist me please. ẹlẹ́kẹrin lélẹ̀ tí wọ́n fẹ́ kà yìí ẹ bá mi rán wọn létí o ẹlẹ́kẹrin lé o. kíní ẹ̀ ó ṣe bákan tí àwọn èèyàn gan mo find it difficult láti. ok ó rí wíníwíní lójú orogún àbí ó ti yé mi. no as in no ó ti time jù ó ti time ṣe pé ìyẹn ó wá in simple language ó wá in 2 sentences mo rí dáadáa the second one tell one no mi a ní mi gbọ́ arabic èdè bẹ́ẹ̀ sọ bí àlùjẹ́ náà mi gbọ́ arabic. èdè tẹ gbọ́ láyé báwo lẹ́ni sọ lọ́run. ṣé mo sọ pé arabic mo máa fi jọ́ọ̀jù wa lọ́run ni ṣé mo sọ pé arabic mo máa fi jọ́ọ̀jù wa lọ́run ni. nǹkan tí Muhammadu sọ ni ọ̀dọ̀ bá ti gbá arabic òdò lọ́rùn o. ṣẹ́rí èmi sì máa ń sọ fún yín pé àdìsí àwọn irọ́ pọ̀ nù àdìsí o ìwọ̀n wà tí wàá gbẹ́kẹ̀lé àdìsí kankan àwọn Jew kọ àdìsí tí mo join mọ́ Islam àwọn Yahudi kọ àdìsí tí mo join mọ́ Islam àwọn irọ́ pọ̀ lórí àdìsí tó pé wàrúf ó pọ̀ gan ó bá àwọn àdìsí tẹ̀ ká àwọn irọ́ pọ̀ ń bẹ̀. ẹ kó wọn lọ kóòtù náà bí Muslim ní owó. àdìsí tá a bá mọ̀ pé ó sọ yìí ó bọ̀ evidence ẹ̀ bọ̀rọ̀ wá lórí Quran tó bá ti sí evidence àdìsí kankan lórí Quran àdìsí ẹ̀ neglect a máa neglect ẹ̀ ní. gbogbo àdìsí ó wà ní Quran àdìsí dàná Aisha taka kò sí evidence lórí Quran tí àìtí wọn fẹ́ ànàná Aisha ní kò sí evidence. ẹ jẹ́ kí máa kẹ́ni ìmọ̀ ẹni ẹ̀ka àdìsí tó gbé fún yín. ẹ̀ka àdìsí tó gbé wá fún yín. ẹ̀ka àdìsí tí wọ́n fún yín. mo ti ka méjì kí ni ẹ̀ ò clear ni ẹ wá bínú tí alẹ́ làwọn. ẹlẹ́kẹrin lélẹ̀ tẹ̀lé ká ẹ má ní méjì ẹlẹ́kẹrin lẹ fẹ́ ká ẹjọ́. ẹlẹ́kẹta ni mo kà pé àwọn èèyàn jọra wọn. ẹlẹ́kẹrin lẹ fẹ́ ká yìí ẹ má máa sọ nǹkan tí yóò sí. ẹlẹ́kẹrin lẹ ká yìí. kí ni ò clear sẹ́ mi ìfẹ́ mi. ilé máa kà náà ilé bèrè fún àdé fún mi. ẹ jẹ́ kó bold ẹ̀dẹ̀ ẹ jẹ́ kó bold wọ́n ṣe gbogbo wa náà la rí bákan ní in terms of sight now wọ́n ṣe gbogbo wa la rí bákan in terms of sight báyìí kẹ́ bá lè bold yẹ àbí kẹ́ ẹ kà. sẹ́mi ẹ̀jẹ̀ lè bá wọn ṣe kó gbóra díẹ̀ ni. bọ́ọ̀ bí ṣe máa wà ní mi ò lè ṣe kó zoom jù yẹn lọ náà narrated Jabir ibn Abdullah. ẹ mọ̀ kó ṣe bí pẹ́fẹ́ kọ́pì rẹ̀ ó máa gbé blue colour wá ó máa sọ̀rọ̀. kò ṣeé ṣe lọ́dọ̀ tèmi bí o. ẹ̀ka náà ṣe máa kúrọ́ ni. ẹ má wọrí narrated Jabir ibn Abdullah. A man committed fornication with a woman, so the messenger of Allah ordered regarding him, and the prescribed punishment of flogging was inflicted on him. He was then informed that he was married. So he commanded regarding him, and he was stoned to death. Okay. So Abu Dawud said this tradition has been transmitted by Muhammad bin Bakr from Ibn Jurayj as a statement of Jabir, and Abu Asim has transmitted it from Ibn Jurayj, similar to that of Ibn Wahab. He did not mention the Prophet, but he said a man committed fornication but did not know that he was married, so he was flogged. It was then known that he was married, so he was stoned to death. Okay, now lẹ́yìn tó ń lù tán wọ́n wá lẹ̀ lóko pa ẹ̀sìn àwọn apààyàn ẹ máa rí nǹkan sọ ẹ̀yẹn bí Boko Haram ẹ máa rí nǹkan sọ. kí ló dé tẹ̀ kí aláwọ̀ explain now. explain à ń gbọ́ yín sẹ́ ẹ ṣàlàyé sẹ́ àwọn èèyàn ló kọ àdìsí náà kó ṣọlọ́run ló kọ àdìsí náà. Ọlọ́run ò kọ anything Allah lè máa sọ. Ọ̀rọ̀ tí Muhammadu bá sọ Allah ló sọ, torí Quran náà ọ̀rọ̀ Allah ni Muhammadu sọ. Ọ̀rọ̀ tí Allah sọ fún Muhammad ọ̀rọ̀ Qur'ani ni.
Allah ò gbé àdìsí fún Quran, Allah ò gbé àdìsí fún àná. ms mo ti mẹ́lẹ̀ karùn-ún dé ẹjọ́ ibo ni ìrun márùn wà. ẹ jẹ́ n sọ contest ms mo ti mú ẹ jẹ́ n ṣe contest ọ̀rọ̀ yìí náà. Ó yá ìwé ẹlẹ́karùn-ún olówó èkó ẹlẹ́karùn-ún olówó èkó ṣe wà ń bẹ̀ ẹlẹ́karùn-ún. mo ti kọ sí comment section Sahih Muslim 1690. ṣé ń gbọ́ mi? àdìsí ilẹ̀ lárúbáwá lẹ́yìn láwọn nǹkan méjì bí àbí. ó yẹ ká ilé ẹ̀ka àní àwọn ẹ rí i pé àwọn kankan mí sí nínú àdìsí. tí bàbá yìí tẹ́ bá ti tán máìkì yín kẹ́ ẹ̀ka ilé ẹ̀karùn-ún àti báyìí gbèsè ẹ̀yẹ ẹ̀ka. ṣé ń bá mi mú tì ní àbí ó mú tì ó fún yẹ ẹ? ẹ̀ka ilé ẹ̀karùn-ún tẹ́ bá ti ń tojọ́ jù kí ni ẹ máa mú. ṣé ògbólé ń gbọ́ mi ṣàṣeyèsí pé mo ti bọ́lẹ̀. èmi gan ó mú tì kí ni ẹ mú tì fún ẹ. ètò láyé à ń gbọ́ yín Mr. Nas ó yẹ ká kínní ẹlẹ́karùn-ún yẹn. ṣé ń gbọ́ mi? bàbá yẹ ká kínní sá gbèsè yẹ ká àdìsí ẹlẹ́karùn-ún yẹn. ok ẹ jẹ́ n try eléyìí. Okay, is it true what has reached? It is true what has reached me about you. He said, what has reached you about me? He said, it was reached me that you have committed adultery with the slave girl of so and so. He said, yes, he did that. Said he testified 4 times. Okay, that is the person that actually did it. The prophet then made pronounce about him and he was stoned to death. kí ni wọ́n ṣe fún ẹ ṣe kí ni wọ́n ṣe fún. ṣe márùn ti pé báyìí àbí ṣé márùn ti pé mo ti ṣiṣẹ́ márùn ti nǹkan pé olówó èkó ti pé márùn ẹlẹ́karùn-ún ni èmi ò fẹ́ rẹ́ máa parọ́ jàre. ẹ jẹ́ sọ contest àwọn ọ̀rọ̀ yìí náà mo ti explain fún yín pé àdìsí pé oríṣiríṣi ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ máa explain lórí igbe kò ń ṣẹ̀yìn láyé àdìsí àwọn mùsùlùmí ni àwọn àdìsí náà a sì sọ̀rọ̀ ìwo gangan ni kí ni mo ń sọ ń bẹ̀ yẹn báwo ló ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ sì jẹ́ ká sọ̀rọ̀ kó pé nǹkan tẹ́ bá kà náà lẹ́kàn máa sọ pé bó ṣe rí nìyẹn àwọn ọ̀rẹ́ mi wọ́n ó ní di contest kí ló miss ń bẹ̀ kí báwo ni kíní ẹ̀ ṣe wá ó yẹ ká máa fún wa ní chance láti explain náà àbí ṣé mo lè sọ̀rọ̀ hello ṣé ń gbọ́ mi. a ti fi yín lẹ̀kẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ wo okay, so how now, intelligent you are. okay now tẹ bá rí pé nǹkan kan miss ń bẹ̀ yẹn ṣé mo pé normally àti mọ̀ yí pé Ànábì ti sọ yí pé any kind of fornication tó bá ṣẹlẹ̀ there must be a 4 evidence that witness that evidence there must be 4 witness that tó jẹ́rìí sí nǹkan tó ṣẹlẹ̀ yẹn tẹ bá rí gbogbo àdìsí yìí tẹ kà nípa kínní yìí láti fi mọ̀ pé àdìsí máa ní ó ní problem díẹ̀ ni pé kò jẹ́rìí pé àwọn mẹ́rin kan wá láti jẹ́rìí sí nǹkan tí mo ṣe lẹ́yìn tí mo gbéra wọn wá o tó fẹ́ jọra wọn o ẹ rí i pé àwọn ìkú tẹ wá kà kò sọ yí pé bí mo ṣe ṣetán pé mo tún mú ẹlẹ́rìí mẹ́rin wá ẹlẹ́rìí mẹ́rin tó sọ pé okay they found 4 people that actually witnessed the incident kò mú wá kéèyàn mọ̀ pé ẹni tó kọ àdìsí bóyá ó ṣe mistake ni o bóyá kíní kan ṣẹlẹ̀ sí ni o wàhálà ṣé tó náà mo sọ pé contest ẹ máa wo nǹkan tó wà bẹ́ẹ̀ nǹkan tó wo kí ló miss bẹ́ẹ̀ torí normally ẹ̀yin náà mọ̀ dáadáa pé any kind of education as Islam confirm pé kí mo tó ṣe any judgement on the person there must be 4 evidence àwọn tó witness kí ni ẹlẹ́mìí tí mo sọ pé yes a rí o so bọ̀ kò sí bẹ́ẹ̀ so tẹ́yà mọ̀ pé àdìsí ó ní kọ́lọ́nú kò ní kọ́lọ́nù kankan kò ní kọ́lọ́nù kankan oyè wípé àwọn ṣe zìnà kó dájú àwọn ńkọ́ amizu tó wá bá nẹ́bí kan tó ń jẹ́jẹ́ amiza tó wá bá nẹ́bí nǹkan ọkọ àti ìyàwó táwọn méjèèjì tán lọ bá nẹ́bí nǹkan gbogbo wọn là nẹ́bí dẹ̀ pa so kò ní kọ́lọ́fì kankan nú ṣó yẹ yín bírọ́dà mi so ẹgbọ́n sókè ṣe pọ̀. ok ṣé ń gbọ́ mi báyìí nínú àwọn àdìsí tẹ kà yẹn nínú àwọn àdìsí ẹyọ kan náà ló fẹ́ make sense nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin márùn tẹ kà òun ni àwọn tó gbéra wọn wá fún Ànábì sallallahu alaihi wasallam àwọn mẹ́rin yìí kù kò sí evidence pé èèyàn mẹ́rin mo sọ pé èèyàn mẹ́rin witness evidence which is the law of Islam pé anyway tó bá commit to kini o there must be 4 witness that witness the incident. hello now brother, let me explain the first one for you mo gbọ́ yín
nínú àdìsẹ kò sí evidence Mr. náà. Nasdi wait Mr. Nasdi àkọ́kọ́ náà ni pé ọpọlọ ẹni sùúrù ẹ mute wọ́n ti dákẹ́ ọpọlọ lọ́ọ́ mẹ́lẹ́rìí mẹ́rin wá ọpọlọ lọ́ọ́ mẹ́lẹ́rìí mẹ́rin wá tó o bá rẹ nígbà ẹ gbọ́ òfò àtórí burúkú náà ni ọkọ bá ìyàwó ẹ̀ tó ń ṣe ṣìnà lọ́wọ́lọ́wọ́ wọ́n wá ní ọpọlọ dání báwọn wọ́n tún wá láwọn ẹlẹ́rìí ẹ̀lò emute wọ́n tún wá láwọn ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin yẹn o pọ̀ wọ́n gbọ́dọ̀ wá lọ́tọ̀ọ̀tọ̀ ní kálukú wọ́n gbọ́dọ̀ kan wọ́n ò gbọ́dọ̀ jọ rìn pọ̀ wọ́n ìkan wá máa wá látọ̀tún ìkan látòsí ṣẹ̀yìn fara yín ṣó bọ́pọ̀ lọ́mú oye so àwọn nǹkan yẹn tún máa increase adultery láwùjọ ẹ̀yin lẹ béèrè fún pé tó kí pé kọ́ fún yín léèyàn márùn tí wọ́n pa wọ́n dẹ̀ fún yín kí ló tún fẹjọ́. Nǹkan tí mo sọ kí mo sọ wípé àwọn àdìsí mọ́ wà tí mo jẹ́ problematic tó kí mo kọ̀kọ́ wa ni kò ṣe pé ànábì ló sọ àwọn tó sì mọ yẹn dáadáa wà ní kò ṣe pé ànábì wà dáadáa. ẹ máa gbọ́ tí wọ́n bá wá rẹ́lẹ́rìí yẹn kí ni Allah pàṣẹ fún mọ̀ọ́mọ̀ pé kàn ṣe ṣe rí gbogbo eléyìí tẹ̀ ṣe ń sọ history ni o àti fún ilẹ̀ rí ẹni àdìsí ṣe kíní kan wọ́ lẹ́sẹ̀ owó lọ́rùn bó tẹ̀ jẹ́ pé ẹ̀mọ́ sábàbù làrúdì àdìsí but kò pé kí ni òfin Allah lórí ẹni tó bá jẹ́ tó ti márì tó ti ṣe ìṣìnà ń ta nídìí nìyẹn. Nǹkan tí mo sọ fún yín nìyẹn pé yes a ti ka òfin yẹn pé. ẹ dáhùn kí ló fi Allah ẹ dáhùn kí ló fi Allah. ebi wọn lẹ ti kà yẹn òun lẹ ti kà náà pé nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí gòkè kí. ẹ tú ọ jáde báyìí fún wa ẹ má kò nídìí ẹjọ́ kí ló fi Allah fẹ́ nìyẹn. kí ló fi Allah fẹ́ nìyẹn. As God said in the Quran that they should kill the person simple so kí ló wá wà bẹ́ẹ̀. kí wọ́n lẹ́kọ̀ọ́. Yeah, but with full evidence with kí wá ní tí obìnrin yẹn mọ́nú ilé ọ̀rọ̀ náà tí òfin ẹni sùúrù irú ọ̀rọ̀ yẹn ibi tá láti ní ká lẹ́kọ̀ọ́ pa yẹn owó wo ni kí ni ìtumọ̀ owó yẹn. ok ṣé àwa ok ṣé ta ló ń ka Quran fún wa láti explain Quran fún wa ebi Rasulullah sallallahu alaihi wasallam explain Quran fún wa. òwe tí Allah pa ń bẹ̀ yẹn kí ni ìtumọ̀ rẹ̀ òwe yẹn òwe tí Allah pa ń bẹ̀ yẹn pé ẹni tó bá ṣe ṣìnà ẹ̀jẹ̀ kò pa òwe wo kí ni ìtumọ̀ òwe yẹn. òwe yẹn ni pé tí Ànábì ṣe explain fún wa pé irú situation yẹn tó bá ṣẹlẹ̀ ẹjọ́ ìjẹ́ ìsọ̀rọ̀ náà pé irú situation bí Ànábì tó òwe yẹn àlè understand Ànábì náà ló máa explain yẹn fún wa so bí Ànábì ṣe explain fún wa pé tí irú kíní ẹ̀ tó bá ṣẹlẹ̀ there must be for evidence òun ni òwe understanding nǹkan tó lọ́n sọ ń bẹ̀ yẹn tí Ànábì sọ fún wa pé irú kíní incident yẹn tó bá máa ṣẹlẹ̀ kẹ́ ẹ tó sọ pé ẹ fẹ́ take judgment there must be for evidence that witness the incident. hello okay mo ń bọ̀ hello ẹgbọ́n nǹkan tí mo ń sọ fún tẹ báyàwó yín tó ń ṣe ṣìnà lọ pẹ̀lú ọkùnrin mi so kò sí jìyà fún ẹ lọ wẹ́lẹ́rìí ni kíní yẹn gbé. ṣé tí ẹ bá rí ìyàwó yín tí ó ń ṣe ṣìnà ṣé ẹ máa pa fúnra yín ni. ìbéèrè tí mo béèrè ò ṣáà ní ìjà ẹlẹ́rìí ṣó máa jí bí ó máa jẹ lọ gbé báyẹn. ó lè jẹ lọ náà lórí kíni ó lè jẹ lọ náà ṣé yóò lè jẹ lọ lórí pé mo lè kọ́ lẹ̀ pé kó máa lọ lé wọn. ẹ máa gbọ́ ẹni sùúrù ẹ tó bẹ́ẹ̀ láti kọ́ lẹ̀ tó rẹ̀ evidence. mi ì lẹ́fídẹ́ǹsì. ẹ ò ní evidence ẹ tó bẹ́ẹ̀ láti kọ́ lẹ̀ torí pé kí lẹ máa ló ṣe tẹ́ fi máa. ẹ nà ṣé kò sí ṣé tí ní tààmù wa ṣé kò sí kámẹ́rà ni. kí lẹ máa ló ṣe tẹ́ fi máa kọ́ lẹ̀ sẹ́ kí lẹ máa ló ṣe. pé ẹ̀yin náà lè sọ pé tó bá commit adultery pé kí ni wọ́n máa ṣe sọ pé ó ṣe ṣìnà ẹ̀ka mọ́ ẹ̀yin wá fẹ́ kọ́ lẹ̀ kí lẹ máa ló ṣe fáwọn èèyàn. nǹkan tí màá sọ pé nǹkan tó ṣe náà nìyẹn náà pé ó commit kíní nǹkan tí mo máa sọ fún àwọn èèyàn nìyẹn náà. ṣe nìyẹn tá bá béèrè ẹlẹ́rìí yín ńkọ́ ẹlẹ́rìí mẹ́rin yín dà. ẹ tó bá fẹ́ jọmọ́ pípa nìyẹn o tó bá fẹ́ jọmọ́ pípa màá sọ pé kò sẹ́lẹ̀rìí màá sọ pé kò sẹ́lẹ̀rìí. àti pípa tẹ bá fẹ́ kọ́ lẹ̀ náà tí ẹ rẹ́lẹ́rìí ẹ máa gbọ́ ẹ̀wọ̀n á bi yín léèrè pé obìnrin tó lé lọ yìí kí ló ṣe fún ẹ ẹlẹ́rìí yín dà torí Islam máa ń dúró lórí ẹlẹ́rìí àbí ẹlẹ́rìí yín wá dà tíṣẹ̀rí á lọ fi máa wá sáìn
nítorí mo sọ pé mo káyàwó mi tó ń ṣe irú kìíní èmi ìṣìlẹ́rìí mẹ́rin but èmi personally o èmi ní ẹ̀rí ara mi so nǹkan tí màá ṣe ni pé mo lè kọ́lẹ̀ instead of pé kí mo pa tó pé tí bá àwọn ìbìkún ṣèmi ni wọ́n máa pa ṣẹ̀ríà ni ṣẹ̀ríà lọ máa dé lọ sí. mo gbọ́ ẹ máa gbọ́ ṣẹ́rí mi ìfẹ́ kí ẹ má máa argue blindly ẹ má máa argue blindly ẹ máa gbọ́ there are so many people tí wọ́n pa kódà according to Sharia law ṣe mọ̀ wípé according to Sharia ẹ lè dẹ trap fún nínú nǹkan tẹ́lẹ̀ máa fi ń dẹ trap náà nírú nǹkan báyìí wà wọ́n dẹ̀ sọ pé àwọn ká mọ́ gbogbo ohun tí ẹni yẹn bá ń sọ wọn ò dẹ̀ ní gbàgbọ́ wọn á dẹ̀ pa ẹni yẹn. okay. nínú ṣàṣẹ́rí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ gbọ́ kínní ẹ máa gbọ́ kájọ gbọ́ kínní yẹn lágbọ̀wọ́ ẹni sùúrù sà mo fẹ́ kájọ gbọ́ kínní ẹlẹ́rìí ní Islam fọwọ́ sí ẹ máa gbọ́ ẹlẹ́rìí èèyàn mẹ́rin kódà wọn lè pé mẹ́wàá wọ́n dẹ̀ bí group wọ́n dẹ̀ gbé pé ó àwọn tání ń bá sùn náà wọ́n ti bá sọ̀rọ̀ wọ́n dẹ̀ gbé dé Sharia lọ ẹlẹ́rìí dẹ̀ ní Islam rí láìlé èèyàn mẹ́wàá ló dúró pé báwọn ṣe kà mọ́ ẹ dákun ẹni yẹn dẹ̀ sọ pé mi ṣe nǹkan kan kò sí tí mo ṣe mi ṣe nǹkan kan ǹjẹ́ mo wípé máa pa látàrí àwọn ẹlẹ́rìí yẹn. ìyẹn kò sí Ọlọ́run ní aláàlá máa gbé kí ká máa wọ ọrùn situation yẹn kò sí yẹn tí mo ìyẹn trap yàtọ̀ sí pé ẹ máa gbọ́ mi ẹ máa gbọ́ ẹ jẹ́ sọ kíní kan fún yín tẹ́ ẹ bá mọ the secret behind the code of Sharia law nínú láti fi jagun Islam nínú ẹ̀ làwọn nǹkan yẹn wà ṣe rí gbogbo kóòdì ẹ̀pá yẹn ẹlẹ́rìí kẹ wá rí àwọn ẹlẹ́rìí yẹn ibi tí Islam máa ń jókòó sí ní dìbà jókòó sí ní department máa wà after bí wọ́n ṣe mú ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára lọ́pọ̀lọpọ̀ nìyẹn tábà tí wọ́n di gúùpù ni wọ́n dẹ̀ sọ pé fún náà dẹ̀ sọ pé ṣe wọ́n dẹ̀ pa wọ́n rí yẹn gẹ́gẹ́ bí jihad ni o tó náà gbà páwọn ò ṣe wọ́n rí gẹ́gẹ́ bí part of jihad jíjà kúdìá ète ní gbogbo àwọn style tó máa ń lò nìyẹn láti lè fi pa láìṣẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ò ní mọ̀ pa láìṣẹ̀ ni nígbà tó ti. I need láti wà very very careful ẹ má jẹ́ kẹ́sìn ó yà wá ní wèrè o ẹ má jẹ́ kẹ́sìn ó yà wá ní wèrè o kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká move on. ọláyé ẹ kú ètò ẹkúṣẹ́ mo tún wọlé o. ẹ jọ ṣé mo lè ní 2 minutes. ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa. àti ó ti tọ́ náà ní àbí. ẹ jọ ṣé mo lè ní 2 minutes 2 minutes ẹ jọ. Mr. Fatai àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó yẹ gbóhùn sókè 2 minutes kẹ́ ẹ bá a sọ. ẹ ṣe jàre number 1 àwọn àdìtì márùn tó kọ wa méjì fún ara rẹ̀ èèyàn méjì ló wá rìpọ́tà ara wọn mẹ́ta ń bẹ àwọn èèyàn ló wá rìpọ́tù àwọn èèyàn pọ̀ ṣe ṣe náà so evidence wo èèyàn mẹ́rin wo ló tún wá mo believe pé ó yẹ ká ti fi gbogbo àwọn kìíní lẹ̀ àwọn kan wà tó yẹn kọ́kọ́ fẹ́ argue ni kò sí nǹkan tẹ́ fẹ́ sọ táwọn muslim tí wọ́n ní argue nípa ẹ̀ ó kàn waste data wa waste the time wa waste energy wa the same thing man blue yẹn aṣọ títí comment section kan àgbẹ̀ sókè máa yẹn kọ́ dàgbà ní kò lọ́pọ̀lọpọ̀ kan ó kàn máa argue for nothing mú evidence wa nínú àwọn ìwé òòrí mú wa Google ló mú wa still náà ó yẹ kẹ́ máa consider pé data là ń lò àwọn èèyàn kan wà tó yẹn pé kò necessary láti prolong review pẹ̀lú tí kò bá ti ṣe normal ẹ drop ẹ dúró eléyìí sìn ó kàn rojọ́ láì ní mínì àwọn èèyàn ló wá report wọn pọ̀ ṣe ṣe náà ṣé àwọn evidence wo la tún wá èèyàn mẹ́rin wo ló tún wá nígbà tó ń pa àwọn èèyàn ló wá wọn wá report wọn pọ̀ ṣe ṣe náà ká wọn mọ́ bẹ́ẹ̀. ṣe rí gbà míì tá a bá fihàn sílẹ̀ gbà míì a máa ń fẹ́ kí àwọn èèyàn máa rí ignorance Islam ká máa rí ẹ̀sìn Islam because wọ́n máa try láti máa dìkẹ́ nìyẹn mú ọmọ olóńké mẹ́ẹ̀. ṣé ọmọ nǹkan tí mo ń try láti protect tí mo sọ pé kí ẹ̀ mú ẹ̀ múùtù náà dákẹ́ ká ní kó dákẹ́ náà kó mute first of all náà. Okay, ẹ jẹ́ mú. You've been talking since so ọ̀rọ̀ tó dé sọ̀rọ̀ kò mú làkà ìwà kọ̀ọ̀tẹ́ àti defend irọ́ ni so tá a bá fi wọ́n lẹ́gbàá yẹn lókè ńgbà míì tí wọ́n bá ń parọ́ fáwa èyí tẹ́ wà lórí comment tẹ́ wà lẹ́sàlẹ̀ ẹ̀ ń gbọ́ pé irọ́ ni wọ́n pa ẹ mọ̀ pé wọ́n ń defend irọ́ ni because nígbà tí wọ́n ti mẹ́rin wáyé pé ẹni tó bá ṣe nǹkan báyìí ẹ̀sùn ẹ̀ nìkan pa
ó wá ń sọ fáwa tẹ́nọ̀ sí ká máa lọ mú ẹ̀rí 5 tó ṣẹlẹ̀ nígbà yẹn wá tí wọ́n ò dẹ̀ lè rí ẹ̀rí 5 dáadáa kan tí Muhammadu ṣe nígbà yẹn wá fáwa ṣó bá sẹ́ǹsì mu ṣó bá làkàyè mu ok fún wa ní ẹ̀rí dáadáa 5 tí ànábì ṣe nígbà yẹn tí wọ́n wá ń bèrè 5 good things tí ànábì fi pààyàn 5 lọ́wọ́ tàwa ẹ̀rí pé kọ̀tẹ́ ń try àti máa manipulate system wa ni wọn ò ní nǹkan láti fi defend the Allah ti ṣòfò lẹ̀ Yorùbá number 1 kò sọ̀rọ̀ méjì lórí yẹn in the next years Allah is going ẹ fẹ́ ẹkọ̀ Allah is going ẹ fẹ́ ẹkọ̀ Allah máa páàkì ẹ̀ tọmọtọmọ tìyàtìyà tí bàbá ogun wọn lọ a lè gbá bẹ́tì lé lórí torí program wa yóò ní stop kò ní dúró every day we be online àwọn máa ṣe àṣírí Islam àwọn máa tú gbogbo òfò àdánù tí Allah kó wá sílẹ̀ Yorùbá a máa gbà kúrò ilẹ̀ Yorùbá máa mọ́ padà gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ká rí ṣe a máa fi ọmọ wọn rúbọ fún ni tó máa fi ṣe wọ́n á fara wọn rúbọ fún ni tó máa fi ṣe torí wọ́n ń ba ilẹ̀ wa jẹ́ ni ẹ̀sìn ó máa ba ọpọlọ jẹ́ ni your brain will not work anymore ó máa damage brain yẹn wàá máa rí ilé ayé yìí bíi ayé asán wàá máa rí ilé ayé yìí bíi kò jẹ́ ọ̀kan wàá máa rí ilé ayé yìí bíi pé is shit wàá máa wá rí ibì kan tí bàbá ẹ ò lọ tó padà wá rí tí ìyá ẹ ò lọ tó padà wá rí pé bẹ̀yẹn bẹ́tà bíbáyìí the biggest scam in the whole world is religion láti fi gbá wa ilé ayé ká máa tọ́jú ká máa develop ká máa ṣe nǹkan tó dá síbẹ̀ kọ́lọ̀ nǹkan wo lè wọ́n rẹ̀ pé àwọn ọmọ yìí ń try they are doing well ẹ wá rí bíbáyìí bí ibi tí ò da ẹ wá rí ibì kan tí bàbá yín ò lọ rí tí ìyá yín ò dé rí ipé bẹ̀yẹn ló bẹ́tà bíbáyìí ó yẹ kẹ́ ẹ jẹ poison kẹ́ máa lọ ni o kẹ́ ẹ fà á sílẹ̀ níbẹ̀ ká máa ṣayé tiwa lọ so àlẹ́ ìgbégbé ìrọ̀rùn ayé níbàyìí ẹ wá mú ẹ̀sìn ẹ fi bọ ọpọlọ àwọn ọmọ wa jẹ́ àwọn ọmọ wa rá àwọn boys tó yẹ kó máa irú time táwọn lọ ní online báyìí ní ìsìn báyìí ó yẹ ká máa debate bá ṣe máa ṣe project ni bá ṣe máa ṣe nǹkan tó dáa bá ṣe máa develop ilẹ̀ wa tí nǹkan gidi máa wá we cannot have more than 1,000 people here pẹ̀lú different ideas different thinking ká máa bring something reasonable out of it ó yẹ ká rí náà a lè rí 1,000 people mi báyìí ká máa lè develop pencil àbí biro àbí pot àbí anything àbí guitar yín àwọn try láti máa repair brain tó ti bàjẹ́ for years lọ online ó yẹ kójú tí wà náà kábàárà àwọn òyìnbó tó bá gbé 20 ni wọ́n or 50 ni wọ́n or 100 ni wọ́n bí kan wọ́n fẹ́ plan kankan ni they are sitting down together to bring ideas to put something together but we are now here online láti máa tún ọpọlọ àwọn olórí burúkú ẹ̀dá kan ṣe tápọ̀ ọpọlọ ti bàjẹ́ tí a bá dẹ̀ ṣe we are not going anywhere tí a bá repair ọpọlọ àwọn yẹn we are not going anywhere ó dàbí wọ́n ti fẹ́ gòkè ni àwọn táyé wọ́n ti bàjẹ́ táwọn máa fàyẹ́ sí ẹ̀ máa fẹ́ lọ́wọ́ ó lè gòkè ó without putting them out of ilẹ̀ Yorùbá we cannot do anything because tàbá ti ń plan ní ẹ̀pá fẹ́ ṣe kan tó da àwọn máa nígbè rọ́ ọ̀run làwọn fẹ́ plan fún kì í ṣayé yìí nígbà tó ń plan ní Yorùbá nation àwọn olórí búkú yọ̀ lọ́ba gbọ̀jẹ́ àwọn ni wọ́n fẹ́ kí kíní yẹn work nítorí pé wọ́n ti rí bá pé kò ní fẹ́ fún àwọn ní ti kọ àbí ti kejì but ìyà tó ń jẹ wá yẹn ó pè wọn kí ọmọ wọn jẹ kí àwọn wọn jẹ kọ́dẹ̀ kù sínú yà kọ́dẹ̀ believe pé àwọn máa lọ jèrè kan níbì kan lọ́run tí wọn ò mọ bó ṣe rí tí wọn ò mọ existence ẹ̀ tí wọn ò tiẹ̀ mọ anything only someone stupid ó kọ̀ọ̀kan sínú ìwé fún yín anybody can write anything online or on a book wọ́n dẹ̀ gbé fún yín ẹ̀dẹ̀ ya ìwé síbẹ̀ ó máa ń dùn wá ń gbà míì ó máa ń dùn wá we live our time we live our work we live our family to liberate you guys still àwọn idiot àgbàlagbà fún wa ní pé irọ́ lẹ̀ ń pa ó wà painful instead kẹ́ farabalẹ̀ kẹ́ learn nítorí sọ fún yín yẹn ok ẹgbẹ́ báyìí rẹ̀ kọ́ sílẹ̀ go and do your own research at home wọ́n ní pé fáǹsì báyìí àná bí ṣe báyìí ẹ̀mẹ́ṣẹ́ ìtọ́nà bíbẹ̀ kọ́ ẹ lọ́ka tẹ bá rí ń bẹ̀ tẹ bá rí bò tẹ̀yìn lọ́rùn ẹ pé Saudi Arabia kẹ́ni pé Saudi orí burú ni wọ́n ní pé bàbá yànnà bíi ọdún ọmọdún mẹ́fà wáyé tó dó don't ask us here èmi kọ́ mo kọ Quran èmi kọ́ mo kọ hadith. ọmọọba ẹ̀ ń tẹ́tí àwọn èèyàn kò dá ẹ̀ ń àwọn èèyàn ẹ̀ ń ṣépè láwọn èèyàn yẹn ò dáa náà kò ń sọ ọmọlúwàbí nìyẹn Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ Yorùbá ni wá ẹ má ṣépè lé wa. ṣépè iṣẹ́ ti gbọ́ má ṣépè bí. bàbá blue ẹjọ ẹ mútu ẹjọ bàbá blue ẹjọ ẹ mútu ẹ ti wà bí látàrọ ẹ mútu ẹjọ ẹ má di respect ẹjọ ẹ mútu mo kí gbogbo lé o. ọ̀rọ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ understanding. ẹ má wọrí Mr. ẹ ní sùúrù náà Mr. Nias
màá mú tún yín ẹni sọ̀rọ̀ náà so ọmọọba ẹni ẹ má bínú ṣe rí ìgbà mímọ bẹ tí ẹ bá ń sọ àwọn tí ẹ bá ń people sọ̀rọ̀ ẹ̀gùn máa ń gùnyàn gbà mí tó jẹ́ wípé tí ẹ bá ń rí bí wọ́n ṣe ń react ó máa kò sí bí òun ṣe níwà frustrated so mo really understand ibi tẹ́ ẹ ti ń bọ̀ Mr. Niasse ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ so ọ̀rọ̀ mo tẹ̀ bá yín sọ òun náà mo rí pé ọ̀dọ́ ni yín so mo tẹ̀ bá yín sọ̀rọ̀ tó ní làákàyè nù so ẹ ti wá bíbá mo ti bá yín pàdé lórí platform yìí ẹ ti lọ bí ẹ̀mẹ́rin so ẹ̀yẹ̀ tí ń gbọ́ ọ̀gbọ̀n kan tá à ń sọ the only thing tẹ́ bá ti tan máìkì yín padà gbogbo nǹkan tẹ́ ti ń bọ́ olówó ìkóso àti bàbá wa ms àti àwọn ìlà táàrọ̀ gbogbo ẹ̀ láti gbọ́ pé ẹni tó bá ṣe ṣìnà wọ́n lẹ̀ ló kó pa so the funny thing ni pé ẹni kó múyàn márùn wá tó ṣe ṣìnà ó takò làákàyè òfin tó wà nílẹ̀ ni pé ẹni tó bá ṣe ṣìnà wọ́n lẹ̀ ló kó pa there's many videos táwa yìí tá a ti rí online tó ṣẹlẹ̀ káàkiri ìgbà ayé ànábì ni o kò sí ìgbà ayé ànábì ni o àti rí àlẹ́tọ̀ fi dáhùn lárúbáwá tó ń ṣe dáadáa tẹ́ pé wọ́n ń pa àwọn èèyàn sínú desert wọn torí pé wọ́n á kọ́ síbẹ̀ pé ó yín àlè there's a video tó wà lákàntì olówó èkó woman yẹn ó ń bẹ́ nìkan chat ní Facebook ńlọkọ ẹ̀ rí wọ́n dẹ̀ fi òfin ṣeré àgbẹ̀ wọn ló ṣe ṣìnà wọ́n dẹ̀ pa wọ́n yẹn rí mọ́lẹ̀ ni so fídíò rẹ̀ wà ní péjì olówó èkó so mi wàá fẹ́ bá yín sọ ìyẹn ti lọ ẹ̀ wá ti wá ibẹ̀ láti jọ́ láti bí ọ̀sẹ̀ kẹsí wá sí ibà tẹ́ bá ti tan máàkì jọ́ ti ń wá yẹn tó ti ń sọ nǹkan burúkú nípa ànábì tó ti ń sọ pé kò sí nǹkan eré tẹ́ tá a sọ bíbà nípa ànábì nǹkan burúkú lọ the next thing wọ́n kẹ́ ṣe ní wákàtí yìí ni pé tí bá ti tan máàkì yín nǹkan tẹ́ wá ṣe dáadáa tẹ́lẹ̀ pé káńtà nǹkan rere nǹkan burúkú tá a sọ nípa ànábì yẹn nǹkan dáadáa méjì péré mi nídìí méjì bóyá láti inú Quran àbí láti inú hadith àbí láti ẹni source kan tó sọ pé ànábì o nígbà ayé rẹ ó ṣe nǹkan báyìí nǹkan méjì péré mo ní tẹ́ bá ti wá lè sọ nǹkan méjì yẹn màá mú tu yín mi ní drop yín o màá mú tu yín a máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ kẹ́ máa kẹ́kọ̀ọ́ tẹ́ bá fẹ́ máa tan máa kẹ́ máa rú máa ṣe bákan second shift lélẹ́yìí o àwọn olówó ẹ̀kọ́ everybody wọn shift àkọ́kọ́ nìyàwó tá a wáyé bẹ̀ àwọn ògbópá o màá drop yín so a máa bẹ́tò sórí so àwọn ọlọ́gbọ́n la fẹ́ bá sọ̀rọ̀ ẹ tan máìkì kẹ́ fún wa ní nǹkan méjì dáadáa tá ànábì ṣe ẹ ṣe. Mr. Niasse wà bẹ́ẹ̀ ẹ tan máìkì yín ẹ sọ nǹkan dáadáa méjì tí ànábì ṣe méjì péré ni mo need kẹ̀dẹ̀ fún wa ní hadith àbí kẹ́ bá ti gbé jáde ẹ̀yẹ sọ bí hadith yẹn wà àbí Quran fàṣẹ yẹn a máa gbé jáde so nǹkan méjì péré tí ànábì ṣe tó jẹ́ dáadáa nínú hadith ẹ fún wa ẹ ṣe. ẹ jọ sọ pé ìgbà míì tí ẹ tó mú ọ̀rọ̀ wá èèyàn fẹ́ ṣàlàyé sókí bó ṣe wá 10 seconds or 15 seconds lórí nǹkan tí ẹ béèrè bí mo ṣe sọ fún yín mo ń ṣe Islam nǹkan tí ó pọ̀ lórí yìí tó pé èèyàn ò lè gbé gbogbo ẹ̀ sórí ṣe understand but based on pé a wà ní technology time nǹkan tá a bá mọ̀ pé òkè kò ṣeé sọ lórí tá a mọ̀ tó ṣe sọ lórí nǹkan tí a máa lọ sí Google ní tá a máa béèrè lórí Google ká ṣe rí báyà Google fún wa ní nǹkan tí ànábì ṣe fún humanity is there any good thing that the Prophet Muhammad has done for humanity let's see whether Google will actually bring it out or not now ẹ lè lọ sórí Google tẹ́ bá mi tẹ̀ pé is there any good thing that Prophet Muhammad has done for humanity for his Mr. Niasse Mr. Niasse ẹ ṣe gan nǹkan tí àwa tá à ń bá sọ̀rọ̀ àmọ̀ kan tá à ń sọ̀rọ̀ mi yé yín so ìgbà tá a fẹ́ sọ nǹkan tí ànábì ṣe pé ọbọ̀ meke sùn ó bòkù sùn ànábì ń pààyàn oṣù gbogbo ẹ̀ inú hadith láti mọ wá that's a Islamic source so inú hadith ló wà Quran dẹ̀ back gbogbo hadith tá a mọ wá bíbá. ẹ bá lè fún mi ní Quran hadith ẹni sùúrù mo sọ ní Quran pé ànábì bá òkùnṣù tó wà nínú evidence wà nínú Quran wàláì al-Quran kẹrin tẹ́ bá lè fún mi evidence ní Quran wàláì I will never doubt you again. tí bá gbé jáde ẹ máa ṣépè fún alára lẹ́yìn Mr. Niasse wà mẹ́ ṣé tí bá gbé jáde ṣé máa ṣépè fún àlà ẹ pa máìkì ìtàlọ́ pa máìkì ṣé ẹ pa máìkì ni ẹ tán máìkì padà o. kí ni ẹ mú ti fúnra rẹ ni. ok ẹ tán máìkì yín mo ní tá a bá gbé jáde ṣé máa ṣépè fún àlà lálẹ́. wọ́n ṣe ọ̀rọ̀ ẹ̀ pé wọ́n ṣàti fún evidence tèmi never doubt wọn to know that you know what you are doing. ìbéèrè tí mo bí léèrè ebi Muslim ni. Muslim I'm a good Muslim sincere and ó máa ní kìí ṣe gọ́ọ̀gù lẹ́ka tẹ́ fi di Muslim àbí gọ́ọ̀gù lẹ́ka. gọ́ọ̀gù wà lára nǹkan tí mo máa ń ṣe torí àwọn àfa àwọn ẹ dá béèrè tí mo bí ṣe gọ́ọ̀gù nìkan lẹ́ka tẹ́ fi di Muslim. wọ́n ṣe gọ́ọ̀gù mo bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn. ẹ fún mi ní hadith tàbí Quran tó sọ nǹkan dáadáa méjì péré tánàbí ṣe tó jẹ́ láti inú hadith ẹni sùúrù o Mr. Niasse mo ti sọ fún yín o èmi tẹ́ ń bá sọ̀rọ̀ mi ìbọ̀pá o ẹ fún mi ní hadith
tó sọ nǹkan dáadáa méjì péré nípa ànábì ẹ fún mi ní nǹkan méjì just two ẹni tẹ́ ẹ pè ní pé èèyàn àwòkọ́ṣe rere ẹ fún mi ní nǹkan méjì just two nǹkan méjì péré tànàbì ṣe fún humanity nǹkan méjì péré láti inú àdìs. tẹ́lẹ̀ fún mi ní 30 seconds sí 1 minute kí n ṣàtúndì kọ́bù. màá fún yín ní whatever time ẹ jẹ́ ká máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ bá ti wá dé padà ẹ make a comment section ẹ máa fún yín láyè kẹta máìkì ẹ mú ti síbẹ̀. I'll come, but let me mute now. ok ẹ ṣe bàbá tó Angela ṣe wà ń bẹ̀ Angela ẹ wá padà sí screen yìí òbí pẹ̀ ti wà wé ẹ ta máìkì yín Angela ok tó bá ti ń bẹ̀ mo lè tẹ̀ bá a drop wọn ok Angela ti padà dé Angela ṣe wà ń bẹ̀ Angela ṣe wà ń bẹ̀ ok bẹ́ẹ̀ kún ò sí ń bẹ̀ blue Christian tàbí kí lórúkọ yín ṣe wà ń bẹ̀. yes mo wà bẹ́ẹ̀ kalẹ̀. ok ẹ kalẹ̀ mo ti mọ̀ pé mo dẹ́yìn náà mọ̀ díẹ̀ so mo ti lọ bí ọjọ́ mẹ́ta báyìí so lálẹ́ yìí èmi mo fẹ́ engage yín. no mo ti discuss already. ẹni sùúrù mi ní kẹsàn-án ẹjọ́ o mo fi Elédùmarè bẹ̀ yín o ẹjọ́ o adult ni mo ti rójú yín lánàá mo lè rí ìjẹta so adult ni mo ní bá yín sọ̀rọ̀ náà so ẹ yẹ ká jọ ṣe ká gbàgbọ́ yàrá wa so níbí báyìí ilé kéwú ilẹ̀ Yorùbá lẹ́wà a máa ń sọ̀rọ̀ nípa alukoran hadith nípa àwọn lárúbáwá ṣe é rí àwa làwa wà níbí báyìí nílẹ̀ Yorùbá tán gbé ẹ̀sìn wa bá wa àwọn bàbá wa jẹ́ ti gba ẹ̀sìn àwọn bàbá wa rán owó wọn ọ̀pọ̀lọpọ̀ wàhálà ni wọ́n ṣe àwọn tán lọ lé kéwú àwọn tán lọ lé skul kán lọ ka ìwé wọn tó wá ń ka ìwé yẹn gbogbo nǹkan tó wá gbé fáwọn bàbá wa tán ti gbà yẹn làwọn ọmọ wa ń review oorun tó wà lókè ó tó sásọ bí òwe àwọn bàbá wa so àwa ń review gbogbo nǹkan tó wà ní Al-Qur'an ni ẹ̀yin náà tẹ́ wá jẹ́ mùsùlùmí tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá á wà jọ jókòó pé ọmọlúàbí tán pè wá yẹn ṣé lè bọ́mọlúàbí mu àbí ọ̀bọmọlúàbí sí nǹkan tá a lè fi kalẹ̀ dìran wa ni àti pé àwọn ìran tó gbà ipò wo ni wọ́n wà kí nìkan tó ń ṣẹlẹ̀ sí wọn nǹkan tá a wà bíbá ẹ̀ fún nìyẹn ṣe gbogbo owó tó yẹn I don't have that time sọ́rọ̀ mi yé yín so in ọ̀rọ̀ nípa Al-Qur'an tẹ bá nìkan dáadáa tó wà ní Al-Qur'an bàbá Suratu UNICEF ẹjá jọ wo súrà yìí Allah sọ nǹkan báyìí ṣé nǹkan tó da yín kẹ́yìn mọ̀ da ẹjá kọ sílẹ̀ Allah nǹkan eléyìí àwọn ọmọ wọ̀ lọ ka eléyìí tó bá kà á wọn ìwà lọ́wọ́ máa wà o so ẹ̀yin ní tẹ́ bá ti wá bá yín sọ̀rọ̀ sẹ́yìn gbọ́dọ̀ mi yé yín a máa jọ sọ ní ìtùnbítùnbí bí ọmọlúàbí èmi fẹ́ gbé Al-Qur'ani jáde wá fún yín sọ̀rọ̀ mi ti yé yín tí Allah tó fi sọ̀rọ̀ pé ànábì Muhammed o òun ọ̀ràn sẹ́nìkankan o lẹ́yìn àwọn lárúbáwá nìkan gbogbo ẹ̀yà tí ń sòdé lárúbáwá nìkan só lòun bá wí so tí bá ti wá gbé Al-Qur'ani yẹn jáde tán tá bá ti wá jọ kà á tá bá ti wá jọ rí i tẹ́yìn náà bá rí nǹkan kan bẹ́ẹ̀ tẹ́ wò pé Al-Qur'ani mọ̀ tún sọ nǹkan mẹ́rin bí báyìí á wà jọ gbé wọnú ọpọlọ á wà lọ wo ọ̀rọ̀ táwọn àáfàá sọ pé àwọn àáfàá tó jẹ́ pé wọ́n sọ ànábì sọ pé ẹ̀bọ̀ ọ̀dọ̀ àwọn àáfàá yín nù kí ni wọ́n sọ pa áyà yìí láwa sí kíni láwa á wò ní tùbí àwa bóyá lóòótọ́ o èmi mo right o bóyá èmi nìdẹ̀ gbàgbọ́ yé sọ́rọ́ mi ti yé yín so mo fẹ́ kájọ bẹ̀rẹ̀ màá gbé mi sí màá dé bísí ní so màá gbé Quran 14 fún wa jáde wá fún yín so kájọ kémi àti kájọ kà ẹ fún mi ní 1 minute ẹ ṣe. ẹ bá wa power tap dáadáa ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap. a kò tápìn látàárọ̀ 1.2 ẹ bá keep more effort. ṣé mo lè nígbà tí wọ́n wá kíní yẹn ṣé mo lè sọ nǹkan kan rí. ok ẹ fẹ́ fún wa láwọn ọ̀dọ̀ tèmi pẹ́ mo ti gbé dé má wọ̀rí. ṣé mo lè sọ nǹkan kan gbogbo àwọn power tap yìí mo rí pé à ń make owó gan lórí bíbí ṣé owó yẹn ṣáfi ń develop Yorùbá land ni àbí kíláàsì. pé tẹ bá ní bí 1.3 million táwọn yẹn bá ń kọjá lọ wọ́n máa rí pé wọ́n sọ bíbá ọ̀rọ̀ tó nílò àkáyè ní jẹ́ ká dúró nítorí di power tap ń ṣe nìyẹn mo fún yín ní 110 1 penny mo fún yín lórí kíní báyìí. kò sẹ́ni tó ń wọ́n ẹ̀ lé ẹ̀yin náà lọ sí TikTok náà ẹgbẹ́ wọn wá fún yín láì mo ní fún yín lówó. èmi wà ní Western World mo dẹ̀ mọ́ bó ṣe ń operate. tẹ bá sí TikTok táwọn yẹn bá fún yín gift that is your own. èmi mọ̀ báwọn èèyàn make owó gidi mo mọ gbogbo àwọn èèyàn 1000 tó wà níbí. Blue Crescent ṣé ẹ fẹ́ sọ̀rọ̀ nípa ànábì ni àtùkọ̀ abẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa gift tán fún ó sì àbí èwo lẹ fẹ́ sọ. kò sẹ́ni tó bẹ̀rẹ̀ gift lọ́wọ́ yín náà. ṣe rí nǹkan tẹ́mi fẹ́ sọ tẹ́ bá lè jẹ́ ń sọ̀rọ̀ nǹkan tẹ́mi fẹ́ sọ ni. ẹ wo Blue Crescent ẹ má wọrí
tẹ́ bá ti tan láì fún yín tẹ́ bá ti TikTok àwa náà máa wá síbẹ̀ bùkán tẹ́ fẹ́ sọ a máa gbọ́ ilé kéwulẹ̀ Yorùbá lẹ wà bíbáyìí tẹ́ bá tan GoTv yín àbẹ̀rẹ̀ Spectrum tó lé lamẹ́ríkà lẹ́wà tẹ́ pé tí mobile bá dẹ́ra tẹlifíṣàn tẹ́ bá ń lò tí a fẹ́ wo bọ́ọ̀ lébi tó ń ṣe American film níbi tí ń ṣó bọ́ọ̀ láìláì bọ́ọ̀ ni wọ́n máa ṣó ń bẹ́ẹ̀ so ìbá tẹ̀fẹ̀ wo American movie wọn ò lè ṣe mistake ṣó bọ́ọ̀ ní channel yẹn láìláì channel yẹn American movie wọn máa ṣó ń bẹ́ẹ̀ channel tẹ́ wà yìí ọ̀rọ̀ lórí Islamic nípa Quran hadith sọ mi yé yín tẹ́ bá wá nìkan mi tẹ́ fẹ́ sọ tó bá tó yàtọ̀ sí nǹkan tá à ń ṣe bíbá ẹ drop tẹ́ bá ti sí channel yín àwọn náà máa darapọ̀ mọ́ yín á máa gbọ́ yín ẹ jẹ́ ká lo làkà mo ti bá yín sọ̀rọ̀ pẹ̀lú làkà yín bíbá ẹ jẹ́ kí n respond sí Quran tẹ́ gbé sí bíbá ẹ má wọ̀ rí parí ẹ mo kàn rántí èmi náà fẹ́ràn Yorùbá gan ìgbà tí ọmọ bá ń ṣe pélé. tẹ́ bá fẹ́ràn Yorùbá ẹ fi kalẹ̀ gbogbo àríbá kan náà téèyàn bá ṣe pé mo fẹ́ respond sí fast ẹ fi sí bíbá ẹ jẹ́ kí n respond sí. ẹni sáà ní sùúrù ok ẹ má jẹ́ ká máa threaten ara wa ká máa ṣépè lera wa Yorùbá ni wá náà. ẹ fẹ́ pé lẹ́nà àwọn bàbá máa ní ogun ní mọ̀ sí gbogbo èpè sí ìyàmú náà. ẹ ṣe sùúrù kí ló ń ṣe bàbá yìí ṣe rí a lè ṣépè iye òde kan yín you don't have authority to tell people how to talk tẹ́ bá fẹ́ gbà àwọn èèyàn mọ́nà bó ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ lọ́wọ́ àti fáwọn ọmọ yín nílé ẹ jọ ní táìmù gbogbo yẹ ẹ̀yin kọ́ lẹ bí wa ẹ̀yin kọ́ ni bàbá wa so ìgbà tó bá bí ní kẹ́ ẹ dáhùn tí wọ́n fẹ́ defend Islam ẹ defend Islam tí wọ́n fẹ́ defend Islam ẹ go down èwo ni ẹjọ́ fò mi anything Yorùbá ẹ fìyẹ́lẹ̀ this is public space láwa yìí. ọyọ agenda ẹ̀yin náà ẹfẹjọ lẹ. ẹ ṣe sùúrù kẹ gẹ́rà àtijọ́ ẹ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀. bàbá dé kẹ́ ẹ ṣe jàre ẹjọ́ máa yẹ pọ̀ for no reason. ta ló ṣépè tá àlá ta lẹni tó ṣépè tó àlá. kò tí ì sí o. àlá everybody wọ́n ṣépè àlá ṣépè ju kí ló dá lẹ̀ lọ àtọ̀rọ̀ tó kà lá àtọ̀rọ̀ tí ó kà lá. oye máa ẹ gbogbo èèyàn làlá máa ń ṣépè fún tó bá ti bínú báyìí tẹ̀ tí ìrúbọ fún wọn báyìí ìpèdè nìyẹn. ẹ ṣe ok ẹ ṣe bàbá rẹ tó láyé mo ti sọ fún bàbá yẹn lẹ́ẹ̀kan mo ní second shift tó wà níbí báyìí àwa máa ń atúyàtọ̀ sáwọn first shift so nǹkan táwọn yẹn lè bá yín sọ àwa lè má gbé yín lọ́nà bẹ̀ sọ mi yé yín so we go straight to the point ni aláàsì gidi ni bẹ́ẹ̀ ni mo lè ti gbá Kùránì jáde tó wá sí gidi ní o táwọn ní yóò lè lárúbáwá nìkan làwọn ní fún kì í ṣe fẹ́ lómi so ẹ jẹ́ ká bọ́ ságbá mi ètò bàbá àfíìsì akínyẹ káàbọ̀ sáàrin wa. ẹ kálẹ́ ẹ káàbọ̀ ṣé àfáà ni yín àbí ọmọlékéwú àbí ọmọ Yorùbá lásán ni yín. kọ́sọ̀mù ayé dáadáa. ok àfáà ni ok so orí pé iṣẹ́ ti gbọ́ nǹkan tá à ń sọ látàárọ̀ pẹ̀lú Al-Qur'an tá a gbé jáde yìí. mo ń gbọ́ sórí àlẹ́ mo rí Qur'an tẹ́ gbé jáde. ok so ẹ bá dé bá kàn lábọ́ wá kẹ́ẹ̀tún ní Yorùbá káàbọ̀ ságbá mi ètò. Bismillahirrahmanirrahim. nǹkan tí àyà yìí ń sọ náà ó ń sọ nípa wípé Ànábì wa Muhammad arìn sí àwọn Lárúbáwá nìkan tó ti yẹ kókó nǹkan tí àyà yẹn sọ nìyẹn pé àárín sílẹ̀ bòmí pé ilẹ̀ Lárúbáwá ni tó ti yẹ ìwọ́n á fẹ́ béèrè pé ṣọ̀kan lọ́wọ́ nítorí ẹ̀yin nímọ̀ nígbà lọ. ẹ kọ́ bá wa kàkẹ́ tún náà bàbá kí ẹ̀yin nìkan bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ yẹn nìyẹn mo gbọ́ nǹkan tẹ́ ẹ sọ mo fẹ́ kí ẹ bá wa kàkẹ́ bá wa túlẹ̀ ẹ̀kọ́ kan. kókó nǹkan tá a lè kura kókó nǹkan tó ń sọ. kì í ṣe kókó nìkan abẹ́ má bínú ọ̀rọ̀ tá àyà yìí sọ ọ̀nà mẹ́ta ló pín sí so àwọn ìyá wa dẹ̀ wà lé wọ́n ń gbọ́ wa lórí rédíò sẹ́yìn platform tẹ́rí yìí àwọn wọn kè tẹ́rí lókè yìí kọ́ nìkan ń gbọ́ wa o tẹ́ bá lọ sí YouTube tẹ́ lọ sí all the platform radio station wọ́n ń gbọ́ wa ń bẹ̀ so àwọn ìyá wa kan bẹ́ tó jẹ́ pé wọ́n fẹ́ gbọ́ wọ́n fẹ́ yànnàná wọn ò lè kọ́ wọn ò lè kà àgbàlagbà ni wọ́n dẹ̀ ń gbọ́ wa fún àǹfààní wọn ẹ bá wa kà ní Lárúbáwá lẹ́ẹ̀kọ̀ kankẹ́sì bá wa tú ká bọ́sà gbà mí ètò sọ́ọ́ mi ti yé yín ẹ ṣe. wàmọ́ àrísàyínà mi rọ̀súlì èèlà bìlìsáàni kọ́ mi lípàkínà làkún fọ́dìlùlọ́hùn mi ń ṣe ìhùn wàyáàdì mọ̀yàṣáhù wàhúwàlẹ̀ àti ìsúlàkì. ẹ bó dẹ̀ dáadáa mi. mo ń gbọ́ yín. ṣẹlẹ̀ bó dẹ̀. ṣé Lárúbáwá ẹ jẹ́ máa yín bó dẹ̀ sí mo ń bọ̀. Yeah. gbogbo ẹ jẹ́ ká tap ká repost tàbá ṣe àwọn àfa ìmí ní comment section bàbá tó lọ mẹ́rin dáadáa márùn-ún Muhammed náà wà
ẹ ti pẹ́ lórí Google yín jù so ti drop yín ẹ lè send request padà. ìyẹn dọ̀la. bàbá mi gbóhùn sókè. bàbá àfa Akin gbóhùn sókè ṣe. wàmọ́ àrísáyé náà mí náà rọ̀ṣúlù lè la ìsáré kan. ṣé ń gbọ́ mi. Líbà yìí náà làwọn fọdélò mìíràn ní fọdélò láì ní iṣẹ́ ohun wàyá dé má yà iṣẹ́ ohun wà wàlá sí ìṣòlá kí. ṣé ń gbọ́ mi. bàbá Mr. Nigerians ẹ mú tù náà ẹ gbẹ́lẹ̀ kan tí ń sọ̀rọ̀ lọ́wọ́. ilé kéwù nìkan lẹ lọ ẹ fi English lẹ ẹ bá tún Lárúbáwá yẹn. ẹ bá mi bóòdì English yẹn kí n ka English yẹn mo fẹ́ tún English yẹn mo fẹ́ lò. no ẹ má lo English ẹ kàn tẹ́ tún yẹ bó ṣe dùn yẹn. We have not sent a messenger except in the language of the people to charity. The message for you. Hello. bàbá mi gbogbo ọmọ Yorùbá pátá lágbàáyé ní gbọ́ yín. àníkẹ́ bóòdì English yẹn. nǹkan tó ṣe ni pé àwọn ẹ máa gbọ́ nǹkan tí wọ́n ti pa yín sọ àáfàá lẹ gbé wọlé Afeez Akin mo dẹ̀ bí léèrè sọmọlé kéwú ní àbí àáfàá ní tó bá jẹ́ ọmọlé kéwú nìsín a mọ̀ pé bóyá ẹ̀ sì ń gba kéwú ni a máa gba kéwú fún yín tó bá pẹ́ra yín láàfàá definitely ẹ ti kọ́ Lárúbáwá ẹ ti mọ̀ nìyẹn Lárúbáwá la bá yín ṣe tó bóyì tó tóbi gbangba lórí screen yìí ẹ kà lédè Lárúbáwá kẹ́ ẹ tún ní Yorùbá fáwọn ọmọ Yorùbá kún wọ́n gbọ́ ẹ̀sìn Islam yìí very simple. Shetland. Ṣẹ́rí àwọn ọmọ tí yín ló máa ń yẹ yín lórí platform yìí ẹ̀jẹ̀ lágídí. Bàbá ẹ má sọ̀rọ̀ àǹfààní tẹ́lẹ̀ kankan bíbá ẹ tá a bá alágídí náà nìyẹn. Kí n fẹ́ gbọ́ ìmọ̀ràn ẹ̀ tèèyàn. Ìmọ̀ràn kí lẹ fẹ́ sọ ṣé àáfàá ní àbọ̀mọlé kéwú màá fún yín another chance. Mo ní kẹ́ bá mi bóòdì English ẹ sáré èyí mo kálábá ní ṣé àáfàá ní àbọ̀mọlé kéwú tẹ́ bá ṣe pé ọmọlé kéwú ní màá bóòdì English yẹn gbọ̀dọ̀ bá láàfàá ní tẹ́ bá ṣe kálábá wẹ̀ drop. ẹ̀ tí mo bọ́ yá àfàá ní tàbọ̀ ọmọ kéwú ni. Ṣé ọmọlé kéwú ní àbá àfàá? Kí lẹ ní ṣe pẹ̀lú iṣẹ́ àfàá ní tàbọ̀ ọmọlé kéwú? Tẹ́ bá yọ ọmọlé kéwú. Tẹ́ mọ yọ wákànà ọmọ tó ṣe wà nímọ̀ Kùránì òun náà lè kábẹ́ ṣe káyẹn tí ó tí mọ̀ tó mọ̀ gan. iṣẹ́ tí mo pàápàá ló ń bá yín sọ̀rọ̀ ni mo ní kẹ́ bóde English mo fẹ́ lò ṣẹ́rù ń bà yín. ẹ bá wa tú. tó bá jẹ́ pé àǹfààní ẹ̀ka kéwú kẹ̀dẹ̀ tú fún wa bó ṣe rí. a ní ẹ bá wa tú àmọ́ ẹ jẹ́ mọ̀ bá. ok nǹkan tó ṣe ni pé ká máa lọ nǹkan ní fún ibi tẹ́ ẹ̀ ṣe ọ̀rọ̀ dé ó ti yá wa a máa bá yín gbé English yẹn wá ká lè bá mú fún ká má jù sórí ètò kan náà yín kọ́ la fẹ́ bá sọ̀rọ̀. oríṣiríṣi àwọn mùsùlùmí ìtìláyé lọ tún nẹ́tíwọ́ọ̀kì yín ṣe ẹ switch nẹ́tíwọ́ọ̀kì yín. bó ti rí bẹ́ẹ̀. a ṣe láwọn àǹfààní comment section kan ṣe àì. ok bó ṣe máa ń gbé English yẹn wá ó yá. ok ṣe ń ṣe dákẹ́. Mr. Nihas ẹ má ṣe níbi tẹ wá yìí tábà fẹ́ àtìgbà tí olóyè kò ti ń bá yín sọ̀rọ̀ àtàwọn ms is more than 1 hour tábà ti ń bẹ́ lómi sọ̀rọ̀ ó lè tó 2 hours tẹ́bà ti ní time ẹ drop ẹ máa tan máìkì bíbá ẹ. àwọn Tinubu ń gbọ́ wa bá a ṣe ń sọ̀rọ̀ yìí Tinubu ń gbọ́ wa àwọn commissioner àwọn èèyàn ńlá ń gbọ́ wa bíbá ẹ. ẹ kàn máa pa máìkì kíní bẹni tó ṣe ẹ̀kẹ́ lọ skul ara ni ilé kéwù nìkan lẹ lọ ni ẹ gbóhùn sókè jàre Afeez Akin. Okay, we have not sent a messenger except in the language of the people to clarify the message for them. Then Allah, however, ẹ bá mi gbọ́ òjòjò. ok baba Afeez Akin kàn máa gbókù lóró so màá máa kà ẹ máa tún ní èdè Yorùbá so àbí èwo lẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ṣe ń mo gbọ́ yín ẹ̀ka tuntun. so alukurani tí a gbé sókè Quran 14:4 ni tí Allah tó ti ń ṣàlàyé iṣẹ́ tó gbé lánàá bí lọ́wọ́ ó ní we have not sent a messenger except in the language of his people to clarify the message for them.
ó yẹ gbóhùn sókè. ó ní ààrẹ òjíṣẹ́ Ọlọ́run ọba sí yín sí àwọn ilẹ̀ ọ̀là ààrẹ òjíṣẹ́ Ọlọ́run ọba sí yín yàtọ̀ fún èdè wọn. Hello? Problem ti wà o. Then Allah leave whoever he will and stray whoever he will. So gbogbo ilé tó ń gbọ́ wa ẹ jẹ́ kí n ka àyà Kùránì yìí ká tún ní Yorùbá because bí Hafiz Akínbíyì ń ṣe àwọn èèyàn ní gbàgbọ́ yìí nǹkan táyà yìí ń sọ. So Mr. Hafiz tí má ti káyà yìí ní Yorùbá tí má ti tún tán sọ̀rọ̀ mi yé yín ẹ máa wá ṣe kí ni ẹ máa bí yín béèrè tó fẹ́ bí yín léèrè ń parẹ́ sọ̀rọ̀ mi yé yín. So Al-Qur'ani yìí ó ń sọ̀rọ̀ pé we have not sent a messenger except the language of his people. Ó ní àwa Allah o àwọn sìgìdì Allah àwọn ò tí ìrìn òjíṣẹ́ kankan o sílé kankan yàtọ̀ sí èyí tí ń sọ èdè ahọ́n àwọn ènìyàn wọn ó ní kó lè bá ṣe kíni kó lè bá ṣàlàyé ẹ̀sìn fún wọn. Ó wá ní Allah will leave whoever he will stray. Ó ní Allah o ẹni tó bá wo òun á ṣe kíni òun á fi mọ̀nà and guide whoever away ẹni tó bá ṣe kíni òun á ṣe kíni òun á sì lọ́nà and he is the almighty all wise òun ni ẹni tó gbọ́n tó ní ìmọ̀ jùlọ. So ọ̀rọ̀ mẹ́ta ó ní Allah sọ níbi àyà Kùránì yìí so mo wá fẹ́ kí mi àti kájọ gbàgbọ́ yìí rẹ̀. So àkọ́kọ́ tí Allah tó ń sọ pé òun yẹn òjíṣẹ́ kankan yàtọ̀ sí àwọn tí ń sọ èdè ahọ́n àwọn ènìyàn wọn. So ìbéèrè àkọ́kọ́ tí màá bí nílé ni pé tẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ sì lè ka Al-Qur'an tẹ́ jẹ́ pé ayé láàfà ta ni Allah rán sáwọn ọmọ Lárúbáwá. sáwọn ọmọ Lárúbáwá Ànábì wa Muhammad. Okay so táwa ni Allah rán sáwa Yorùbá. tó ná sáwa Yorùbá bí. Bẹ́ẹ̀ni. Question lèmi náà fẹ́ bí yín. Ẹ̀yin mùsùlùmí lẹ́yìn ṣé ẹ̀yin ọmọ ẹni tí Allah ẹ̀yin lẹ́kẹ́ dáhùn bẹ́ẹ̀ ni pé ta ni Allah ẹ wàá sọ pé Allah onílẹ̀ Lárúbáwá ó rán Ànábì Muhammad sí wọn àwa nílẹ̀ Yorùbá sí ẹ pé èdè Lárúbáwá yàtọ̀ sí èdè Yorùbá so ó lè ti wá sọ bíbẹ̀ pé òun ò ní rójìṣẹ́ kankan sílẹ̀ kankan yàtọ̀ sí èdè ahọ́n wọn pé ìrìn ọmọ Yíbò sọmọ Yorùbá ìrìn ọmọ Yorùbá sọmọ Lárúbáwá ìrìn Lárúbáwá sí Haúsá òun gbogbo èdè tóun dá pátápátá lòun máa fi òjìṣẹ́ wọn hàn sí wọn so àwa tá wá jẹ́ Yorùbá nílẹ̀ Yorùbá bíbáyìí ta ni Allah rán sáwa Yorùbá àbó nǹkan ló dálẹ̀ Yorùbá ni. òun ló dálẹ̀ Yorùbá. So ta wá lẹ̀ Yorùbá. ṣùgbọ́n ẹ fẹ́ kí n dáhùn question yẹn. Bẹ́ẹ̀ ni bàbá mi. kí ni reason tẹ́ fi dárúkọ lẹ̀ Yorùbá nìkan. ẹ pọ́nmọ Yorùbá lèmi ìyá lè máa béèrè ẹ̀mí ní sùúrù ẹgbàgbọ́ yé ìyẹn lè máa jàfà Haúsá bíbáyìí táwùsá bá fẹ́ ka Kùránì yóò lè béèrè lọ́wọ́ yín pé ta là láàrin sóhun àwọn Haúsá ọmọ Yorùbá lèmi èmi ti mọ tọ̀dọ̀ Lárúbáwá pèmí mọ́pá Ànábì Muhammad ni so èmi tí mo wá jẹ́ Yorùbá tí èmi náà ń jẹ́ Hafiz Akin ta ló rán sí èmi tí mo ń sọ èdè Yorùbá ọmọ káàárọ̀ òjíire bí. So ìbéèrè tá à ń bira wa léèrè nìyẹn ọmọ Yorùbá lèmi ẹ̀yin ti ka ọmọ àfàlẹ̀ yẹn ti lọlé kéwú ẹ ti gbàgbọ́ yé so àyà Kùránì yìí èmi wá ń bẹ̀ yín léèrè yín sí ta ni Allah rán sáwa Yorùbá. ẹ ń bèrè question wọn pé tàlà láàrin wíṣí pé ẹ sọ fún mi pé Prophet Muhammad àwọn Lárúbáwá nìkan ló rán sí. ẹ máa gbọ́ o èmi sọ bẹ́ẹ̀ o Al-Qur'ani làjọ ń kà ó ní pé òun ò ní rán òjíṣẹ́ kankan yàtọ̀ sí láì sọ pé àwọn tí ń sọ èdè wọn kò ní rán Yíbò sí Yorùbá kò ní rán Yorùbá sí Yíbò kò ní rán Yorùbá sí Haúsá gbogbo èdè ẹ̀yà kọ̀ọ̀kan tóun dá ní ayé lòun ti rán òjíṣẹ́ sí wọn ò ti rìn ní dánwò kò ní ẹ̀bà sẹ́yìn láyé kó wọn á rán pé lọ́la ọ̀rọ̀ tóun sọ wọn ti kó jẹ ẹ̀yin Lárúbáwá mo fẹ́ rán sí ẹ̀yin ilẹ̀ Yorùbá so ìbéèrè tá a wá ń bẹ Allah lérè ní ìsìnkú Allah ìgbọ̀ wa rán Ànábì Muhammad sí wọn lẹ̀ Lárúbáwá àwa táwa jọmọ Yorùbá sáwọ èsèyàn ni ta ló rán sí wa ìbéèrè tẹ̀mí àti wọn bira wa lérè ìlà mò ń bí ẹ̀yin lẹ́yìn torí pé ẹ jẹ́ àfà. ok ẹlẹ́yìn béèrè nǹkan náà tẹ̀sán ẹ bọ̀rọ̀ yẹn ti pé méjì ṣó ti yẹ ẹlẹ́yìn béèrè lọ́wọ́ Allah àbí ẹ̀yin béèrè lọ́wọ́ èmi. lọ́wọ́ tẹ̀yin ni ẹ̀yin representative Allah báyìí sálàrí sọ̀rọ̀ ní sìgìdì Allah. tẹ́lẹ̀ pé sìgìdì Allah tí ó bímọ àbí ò bímọ. ó bímọ mẹ́ta. ọmọ mélòó ló bí. ọmọ mẹ́ta. ta ni ìyàwó ẹ̀. àwọn tó sọ lóko aláìní àwọn náà wọ́n bímọ fún àwọn náà bá gbé ọmọ àwọn bá gbé sìgìdì eré mẹ́ta tán gbé. ṣé ẹni tó bá bímọ kò ní níyàwó ni. wọ́n gbé àwọn sìgìdì yẹn náà ní náà. ẹ dáhùn question tó ń bí léèrè ẹ má tó lọ bọ̀. ẹ dáhùn question tó mo béèrè lọ kí lórúkọ ìyàwó tó bímọ fún àlá. ẹ má wọrí a máa débẹ̀ yá kọ́yanjú ilé náà. ẹ má sọ pé kí n wọrí mo ti mọ tẹ́lẹ̀ kí lórúkọ ìyàwó ṣáyé oníyàwó tó bímọ fún yín. àníkẹ́ dáhùn tó ń béèrè lọ́wọ́ yìí. arákùnrin bàbá wa ẹ béèrè ìlànà àti dá yín lóhùn. kí ló dé mò ń gbọ́ yín. ẹ farabalẹ̀ ẹ má máa ṣe bẹ́ẹ̀ ń ṣe iná káwọn èèyàn lè gbọ́ yín
ẹ̀ ń sọ pé kí lorúkọ ìyàwó Allah oyè ẹ farabalẹ̀ àwọn tí a máa ń sọ fún yín ibẹ̀ yẹn gan ló yẹ kẹ́ ẹ ti já a máa ń sọ fún yín pé bí kálukú ṣe gbé doctrine God ẹ̀ kalẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tíbẹ̀ yẹn ṣìgìdì òkúta làwọn máa ń mọ ìmọ̀ ṣìgìdì mọ́ òkúta ẹ dákun bí wọ́n bá nítọ̀ ṣìgìdì yìí o òun ni Allah o oyè àwọn ṣìgìdì yìí o òun làwọn ọmọ Allah o ṣẹ́nìkan nídìí láti bí wọ́n léèrè kékeré kankan ni oyè ẹni tó ní nǹkan ẹ ló ẹ farabalẹ̀ ẹni tó ní nǹkan wọn ni ó tún wà ní àdìsí pé òkúta la máa ń bọ tẹ bá dé débẹ̀ lé ní kí náà ń bọ kọjá òkúta ẹ̀yin débí sí ẹ̀bí wá léèrè pé kí lórúkọ ìyàwó Allah ṣe wà ń bẹ̀ nígbà tí wọ́n ń sọ ọmọ Allah lórúkọ ni níjọ́ súná abẹ́ wà ń bẹ̀ nígbà tó ń fún súná tó ń fàlà ní súná yẹn àwọn nǹkan àwọn ẹlẹ́bọ wọn ti mọ nǹkan wọn wọ́n ń ṣe nǹkan wọn wọ́n dẹ̀ mójútó bẹ́ẹ̀ kó tó wá di pé Muhammad tẹ̀tẹ̀ tó wá renovate yẹ àwọn tó ní nǹkan ò jà wọn ò dẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ kí ni ti yín lábúlé ti yín lágboolé yín bẹ̀ yẹn ẹjọ́ tẹ́ ń challenge ẹbọ ẹlẹ́bọ ẹ̀ ń challenge ẹbọ tí ó kàn yín ẹ wo bí tẹ́ bá fẹ́ mọ orúkọ ìyàwó Allah ẹ lọ Saudi yẹn náà oye tẹ́ bá wá dé Saudi ẹ wá béèrè lọ́wọ́ wọn pé ẹ dákun o eléyìí ti dàrú lápá bí o àwọn ẹbọ yìí o àwọn ẹbọ tẹ́ pè ní àwọn ọmọ Allah yẹn alátùmọ̀ náà tẹ́ pé wọ́n lálẹ́ fìlà mímì yẹn o ìyàwó ló bí wọn wọ́n wá gbé yín jòkó báyìí wọ́n wá ṣàlàyé fún yín ẹ ṣe gan tí bàbá yìí màá mú tún yín for now màá padà sórí ètò tá à ń ṣe bàbá ètò láyé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ṣẹ́ẹ̀rì lẹ́yìn ọ̀rọ̀ tí má ti bí léèrè lẹ́ máa sọ Mr. Fizz àwọn kan tó wà lọ́kàn yín yàtọ̀ sí kan tí mò ń bí léèrè tẹ́ bá ní lọ́kàn tẹ́ bá ti tan live tẹ́ bá set invite ẹ follow mi màá wá ẹ máa jọ dialogue lálẹ́ yìí nǹkan tá à ń ṣètò lọ́wọ́ tá à ń ṣètò lórí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní wípé ìbéèrè tá a bí léèrè pé Allah lóhùn ìrìn ó jíṣẹ́ kankan yàtọ̀ láì ṣe àwọn ìyàtọ̀ táwọn tí ń sọ èdè ahọ́n àwọn ènìyàn wọn kó lè bá àṣàlàyé ẹ̀sìn fún wọn àwa jọ ń bira wa léèrè ẹ̀yin tẹ́ wá jẹ́ àáfà tẹ́ gbàgbọ́ nú Allah là ń bi léèrè ní alẹ́ yìí ní ti pé ta ni Allah ránṣẹ́ àwa Yorùbá tí mo tàwọn lárúbáwá pé ànábì Muhammed ni àwa Yorùbá tá à ń sọ èdè Yorùbá ọmọ Yorùbá káàárọ̀ òjíire ta ni Allah ránṣẹ́ wa àbẹ́yìn ìṣèyàn nú ayé ni àbí sí gidi ní àbí ẹ̀yin òwò ẹ̀ wúlò àbí kọ́ kàyín kún táwa ń bi yín léèrè tẹ́ ń béèrè ìyàwó Allah kí ló kẹ̀mí kò sí ètò ìyàwó Allah ni mò ń ṣe lọ́wọ́ ni àbí ètò mò ń béèrè lọ́wọ́ yín pé ta là láàrin sáwa Yorùbá. Tẹ́ bá ti tan máìkì yín padà ẹ sọ ẹ jẹ́ ká bọ́ sínú ayé àlùkò tí mo gbójà tí ẹ bá ti wá ní kẹ́ ẹ drop kàbẹ́lómi sọ̀rọ̀ a sì ní request over 100 bíbà lọ́wọ́lọ́wọ́ báyìí tá a fẹ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ mi yé yín so ẹ tan máìkì yín padà kẹjá bó ságbàmì ètò ta ni àláàrin sáwa Yorùbá ẹ ṣe Akin ẹ tan máìkì yín. Hello, ṣé ń gbọ́ mi? Mo gbọ́ yín. Ẹ kálẹ́. Ẹ ń gbọ́ mi ẹ kálẹ́. Ṣé máa ń gbà yín? Kálẹ̀ àná ẹ dá béèrè tàbí yín léèrè. À ń gbọ́ yín ẹ̀sùn. Mo ní ṣé ń gbọ́ mi, ṣé ń gbọ́ mi. À ń gbọ́ yín. À ń gbọ́ yín very clear and loud. Nǹkan tó fẹ́ ẹ máa sọ fún mi ò gbà mí sẹ́rí. Nígbà yẹn tó wá ní ẹ kálẹ̀ láti ṣètò látàrọ̀ àtijọ́ wà mí báyìí tẹ́jọ́ wọn sọ pé ẹ kálẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ tó tẹ̀ wá ní. Ṣé ń gbọ́ mi? Sẹ́rí náà ẹ dárúkọ ilẹ̀ Yorùbá nìkan ẹ̀ ń gẹ̀tẹ̀ pé ṣé aláàárín ó rán àìprọfẹ Mohammed sílẹ̀ Yorùbá. Ìbéèrè nǹkan tí mo bí léèrè kọ́ yẹn o máa yí o ìrò pé ẹjọ́ náà àwọn mùsùlùmí ò lọ́pọlọ tó tọ́ o tí mo ṣe ń pariwo látàárọ̀. Tàdà aláàárín sáwà Yorùbá tí wọ́n ṣe pẹ̀lú pé ànábì Mohammed tí wọ́n fẹ́ máa Hausa ni tí wọ́n máa jàfà Hausa ni ta ni aláàárín sáwà Yorùbá very simple. Kò rẹ́yìn sí wa o ó rẹ́yìn sí wa o ẹni bá lágbájá lọ́rọ́ sí wa tàmẹ̀dọ̀ ni o very simple àmì ìmọ̀ o màá lọ bèrè lọ́wọ́ àfáàmì tó kọ́ mi kéwu o. Àwọn ilẹ̀ lágbára ló rẹ́yìn sí kò rẹ́yìn sí wa mo ti dáhùn question yìí. Nǹkan tẹ́ bá bèrè náà nìyẹn so ìbéèrè tó wá kù ni pé sẹ́yìn ò jẹ́ ìyẹn ayé lòfin rántí ṣé kò tí ì rẹ́yìn ni àbí yóò sì rẹ́yìn sí wa. Kò rẹ́yìn sí wa ilẹ̀ lágbára ló rẹ́yìn sí mo ń gbọ́ yín. tó àwọn ò jẹ́yàn. Kò tí ì ṣe tán tó máa rẹ́yìn sí wa. Kò tí ì ṣe tán. Bẹ́ẹ̀ni ó ń bọ̀ lẹ́yìn. Àwọn tá so gbogbo èèyàn wa nǹkan tá a fẹ́ sọ náà láti mú jáde yìí so ẹ̀sìn Islam fún àwọn ilẹ̀ Lárúbáwá nìkan ní tẹ́ bá ń gbọ́ wa very simple ni kò ní ká máa parọ́ lé wa lórí ayé alukuran àwọn tó ń gbé tọkọ alukuran wọn ò parọ́ síbẹ̀ àwọn Fúlàní tó ń bá àwọn bàbá wa jagun ìmẹ̀yìn tó drop man yìí o àwọn Fúlàní tó bá àwọn bàbá wa jagun
àwọn gangan oníwọ́n lọ gbé ẹ̀sìn yẹn wá láti fi jà wá lógun. Ẹ gbàgbọ́ yé mi o, àwọn lárúbáwá tó jẹ́ àwọn lárúbáwá gangan tán kọ alukuran wọ́n kọ ìwé yìí òfin wọn fún ara wọn, fún ara Palẹ́sùlà, fún gbogbo ìran tí ń sọ èdè lárúbáwá pátápátá yẹn ní Yẹmẹ nǹkan gbogbo bí wọ́n ti gbà yẹn ni wọ́n kọ ìwé òfin yìí fún. Ṣẹlẹ̀ àwọn Fúlàní ìgbà tí wọ́n bá àwọn bàbá wa jagun tó ń bá wọn jagun several times tí wọn ò rí ogun ṣẹ́ o ni wọ́n á lọ gbé ẹ̀sìn yìí wá láti fi jà wá lógun. So ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó ń jọmọ Yorùbá nígbà tó ń gbẹ́ kòtò ọjọ́ ọkú lẹ́ẹ̀dínà dà àwọn ọmọdọ́mọ rẹ ni àwọn Fúlàní ni wọ́n ń fi ẹ̀sìn yìí wọ́n fi ń jà wá lógun. Ẹ̀sìn Islam kì í ṣe fún ìran Yorùbá kankan. Ẹ̀sìn Islam ẹ máa gbọ́ o, every 100 years làwọn Fúlàní máa ń ja ìran Yorùbá lógun. Wọ́n ti wá sí débi pé wọn ò rí ogun yẹn tó pa àwọn bàbá wa agbára wọn ọ̀ka àwọn bàbá wa ó ní wọ́n lọ fi gbé ẹ̀sìn Islam wá láti máa fi sọ wá di yẹn yẹpẹrẹ wọ́n máa fi pa wá. Ó lè take wọn ní 500 years. Ẹ rí i pé lẹ́nu ọgbọ́n mẹ́ta yìí bíi 10 years ago ẹ bọ́ ṣe ń pa àwọn èèyàn lẹ́ Yorùbá tán pa wọ́n lọ́rin tán pa àwọn èèyàn lọ́nà oko. Wọ́n ṣe máa ń fi ẹ̀sìn Islam wọ́n máa ń fi sọ̀rọ̀ èdè yẹpẹrẹ torí wọ́n pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ lè ká Yorùbá mọ́nà nú oko, ọkùnrin lè máa bá lára rẹ̀, ọkùnrin akin ó ní gbogbo ọmọ Yorùbá pátápátá. So wọ́n wá rí i pé agbára àwọn ọ̀ká wa ni wọ́n fi lọ gbé ẹ̀sìn yìí wá o. So nǹkan tó fẹ́ sọ fún yín kẹ́ ẹ gbọ́, Kùránì ó ti fi sọ, ó ti clear rẹ̀ ipò wọn ọ̀rẹ́ nìkan kan sẹ́nìkan kan o. Ẹ máa gbọ́ o, àwọn Lárúbáwá sọ o ipá àwọn ọ̀rẹ́ nìkan kan ipe Kùránì yìí kìí ṣe fún ẹ̀yà mi o, kìí ṣe fún Júù o, kìí ṣe fún Europe o, kìí ṣe fún Chinese o, Arabu nìkan ni. Nítorí pé òun tóun jẹ́ àlá yìí òun ti àwọn yòókù àwọn náà ti ní òjìṣẹ́ tiwọn lọ́tọ̀, àwa ti ní tiwa tí ò dàrú tẹ́ pé àjẹjọ nǹkan tó ń sọ fún wa pátápátá ìjọmọlúàbí àti gbàgbọ́yé rẹ̀. Ẹ rí i pé gbogbo nǹkan tó wà ní Al-Qur'an ló tako ìjọmọlúàbí tiwa nítorí pé kò sí nǹkan tó kàn wá nípa Al-Qur'an. So àwọn nǹkan tá a fẹ́ fàyọ nìyẹn. Ẹja tó bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ iṣẹ́ sí làgbàṣẹ́ wa ń bẹ̀ àbáwọn yẹn wá nìkan tó fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn ni. Ẹ continue sir. Ẹ ṣe làgbàṣẹ́ sọ̀rọ̀ ẹ pọ̀ sókè. Iṣẹ́ sí làgbàṣẹ́ wa ń bẹ̀. Ọ̀dà mo ti ganu sí bẹ́ẹ̀dì. Okay, bá a drop wọn. A ní Mr. Young, are you there? Ẹ kálẹ́ bàbá mi, ẹ kálẹ́ ẹ̀yin ẹ̀yin bàbá mi ò mọ kí gbogbo lé o. Ẹ gbóhùn sókè. Ẹ kálẹ́ àfọ̀n 2 minutes. Yes, ẹ wo mo dúpẹ́ lọ́wọ́ yín gan ọ̀pẹ́ tẹ́lẹ̀ pé mo láǹfààní àti wọlé lálẹ́ àwọn inú mi dùn gan. Mo kàn fẹ́ encourage àwọn èèyàn mi tó kù náà ni pé kẹ́nìbọ̀dì má bẹ̀rù mọ́. Èmi personally bí ẹnì kó bá Muslim ni mo tẹ́lẹ̀. So kẹ́nìbọ̀dì má bẹ̀rù láti kúrò nínú ẹ̀sìn òṣì ẹ̀sìn ránu yẹn. So because àtìgbà tí mo ti ń follow PJMS bàbá báyìí mo ti study a lot of things, mo ti kọ́ nǹkan tó pọ̀ gan. So mo kàn fẹ́ encourage àwọn èèyàn náà ni because ẹ̀rù sì ń bá àwọn èèyàn tó pọ̀ gan. Àwọn èèyàn ń bẹ̀rù gan láti fẹ̀sìn yẹn lẹ̀. So káwọn èèyàn má bẹ̀rù kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ọmọ mùsùlùmí lèmi náà kó tó di pé mi náà fẹ̀sìn ẹ̀sìn dáadáa kó tó di pé mo filẹ̀. So ẹ ṣé gan mo kí gbogbo lé o. Àwọn bàbá wa Yogabi gbogbo àtọyín nǹkan ní sọpọlọ yín o. So gbogbo nǹkan dáadáa tẹ́yìn ló lọ́kàn Elédùmarè àmú wa fún ìdájọ́ wọlé àṣẹ. So mo kí n kóríire because ní parọ́ fún yín tó bá bíyàn sínú ẹgbẹ́ òkùnkùn yẹn àti kúrò ń bẹ̀ ó ní agbára. Tàbá ríyàn tó ní orí ọ̀fẹ́ gbà tí orí rẹ̀ tì lẹ́yìn tó kù ń bẹ̀ oríire ńlá ló ṣe nítorí pé oríire tẹ́ ẹ ṣe yẹn kì í ṣẹ́yìn nìkan lẹ́ṣẹ́ o. Ọmọ tẹ́ bá bí ọmọ tọmọ yín ó bí ìran ṣe pé nìkan ló gba ẹ̀sìn Islam tó kó orí burúkú bá gbogbo ẹlòmíì tó fi dìsìn. So ẹ̀yin tí wàá dolóríire oríire yín yẹ wà tó máa kó ran jìran tí gbogbo ọmọ tó bá jáde lára yín mo nígbàgbọ́ pé ẹnìjẹ́ wọn ó ṣe ẹgbẹ́ òkùnkùn yẹn láyé gbàgbọ́yé rẹ̀ ẹ máa ṣàlàyé fún wọn tó mi ì mọ́lágídí oṣù gbọ́ kí ni o ẹgbẹ́ òkùnkùn báyìí ni o so láti kékeré ẹ máa ti rí so mo tún kí n pẹ́ kó ire lẹ́ẹ̀kan sí i.